Oh, Ajela, you people, you leave me alone. Ìbà oko oníran ìyẹ̀wò alákòóyọ̀ méjì àbí tó funfun lẹ́nu. Olójú kan tí kì í wọ̀ tún kò sí. Ànàrọ́jà ajá tán arọ̀ jẹjẹ. Ìbà rẹ ni mo ṣe o, Olódùmarè ẹjọ́ ojú mi ṣe. Ìbà rẹ olùdá oko. Ìbà rẹ ọba tó ṣẹ̀dá oko. Ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé tó fi dá wọn ọlọ́run ọ̀dìtú. Ìbà rẹ olùdá oko. Ìbà rẹ olùdá oko. Hey, Princess Ade. Ìbà rẹ ṣẹ̀dá oko. Ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé o, ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé. Fadaka.co.uk. Ẹ bá fẹ́ rà fadaka.co.uk. Ọlọ́run o. Oko ògbó ohun ọ̀yàn. Ẹ̀sìn kan ò pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè di bàjẹ́. Àwọn máa ní kí n máa ní ọ̀. Olúwa ló dá ẹ̀kọ́. Oko ògbó ohun ọ̀yàn. Ẹ̀sìn kan ò pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè di bàjẹ́. Mílíọ̀nù ìpẹ́pẹ́ yẹn dà. Ló dá oko, ló dá ẹ̀pọ̀n, ló dá
fẹ́ kí orin kó pẹ́ tá bá ti kọrin bàbá yìí akọ́dáyé ìbà ni mo ṣe torí pé bí tí mo fẹ́ yà pọ̀ mo ò dẹ̀ fẹ́ bó ṣe wù kó jẹ́ kó dí lénìí mo máa ṣe máa gẹṣin lọ yẹn lénìí àmọ́ mo fẹ́ kọ́kọ́ play àwọn nǹkan kan láti buttress àwọn nǹkan tá a ṣe lánàá mi ò ṣe láti bú ẹnikẹ́ni mo ń gbé wá kí ojú ẹ̀yin tó dí kó sì lè là ni then nǹkan kan wà tí ẹ̀yin kan máa ń ṣe mistake mo máa play àwọn voice note kan torí kójú ẹ̀yin tó dí kó lè là ẹ má gbé ẹjọ́ ọkọ mi ò fáwọn ọmọ mi ló ń jẹ ẹ má gbé wá bá mi ojú máa ń tì mí tí bá rí obìnrin tó bá ń sọ bẹ́ẹ̀ he refused to give me money for the food for children's food èmi ò gbárù ẹ̀ rí èmi ò tó bá fún mi ló fún mi mi ò ń béèrè tí ò bá fún mi kò fún mi nìyẹn so tó bá ti fi rẹ débi wípé ò ṣiṣẹ́ pé tọkọ bá kú ṣáwọn ọmọ ẹ ò ní jẹun tọkọ bá useless tó bá jẹ́ ọmọtí tó jẹ́ nuisance ṣé àwọn ọmọ ẹ ò ní jẹun so ẹ má máa gbé àwọn ẹjọ́ yẹn ó wà irritating èmi ò kí fẹ́ máa gbọ́ he refuse to give people money my children's money to eat èmi ò ní fẹ́ gbọ́ mi ò ní dá sí máa gbé ẹ ṣépè tó bá wá sọrú ẹ̀ fún mi má wá sọ fún mi bí ọmọ tó bá mọ̀ wípé tó bá dá páwo lè dá tọ́ as a matter of fact ó ti dó stage yìí sì kẹ́ máa mọ̀ wípé ẹ̀yin gangan lọmọ ṣe pàtàkì fún jù tó bá ti mọ̀ pé wọ́n lo nídìí ọmọ jù ìwọ ní ilẹ̀ tiẹ̀ ló lè ṣú gẹ́gẹ́ bí obìnrin bọ́kùnrin bá gbé 80 bó bá ṣì ń dà tó bá fẹ́ bímọ ó lè bímọ ìwọ tí ilẹ̀ ẹ lè ṣú gẹ́gẹ́ bí obìnrin tó bá ti bímọ máa mọ̀ pàrọ̀ ẹ ló bímọ fún kó wá fi ìyà yẹn lẹ̀ kọkùnrin jẹ tó bá tọ́lọ̀ bá decide pé máa jẹ ìyà ẹ̀ ẹ má mọ̀ máa sọ wípé he refused to give the children food ó stupid ó rùn létí mi ó dirty ó wà irritating mi ò fẹ́ kí n máa gbọ́ ẹ lọ wá ṣẹṣẹ ọmọ tó bá lè tọ́jú ni kò bí má bí ọmọ pé ìfùkọ́ ṣe ìyàwó olóòka gan má bí ọmọ pé ọkọ fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ tó bá bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ alihamdulilayi kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò bá bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ó ti mọ̀ pé oṣù káàrú ẹ̀ ó ti tú tóbìnrin ẹgbẹ́ mi bá wá ń sọ fún mi tó mú ẹjọ́ ọkọ ẹ̀ wá bá mi kí ni kí n ṣe sí kí n mú ọkọ ẹ̀ kí n lù pé kò tọ́jú ọmọ kò fọmọ lówó oúnjẹ kí ni mo fẹ́ ṣe sí ó irritate mi because èmi gan fẹ́ bọ̀wọ̀ tó jọkùnrin sẹ́ àlẹ́ mi fẹ́ bọ̀ ẹ́ èmi kò fẹ́ bọ́ ẹ ìrìn tèmi gan rìn ni pé kí n lè bọ́ ẹ pé kémi gan máa strike bẹ́ẹ̀ mi ṣe ń struggle èmi gan fẹ́ jẹ́ èmi gan kò fẹ́ mo fẹ́ kó ná 1 naira kémi ná 5 naira kò ń ṣèpè bẹ́ẹ̀ mi ṣe máa ń struggle nìyẹn so nǹkan kò ń bá mi láàbò kò wá ní da kí ẹbìnrin ẹgbẹ́ mi wá máa fẹjọ́ sùn mí bí tí mo fẹ́ play mo kàn fẹ́ play ẹ̀kẹ́ gbọ́ ni unfortunately me I don't deal with this kind of case kò fún mi lọ́wọ́ oúnjẹ ó pa wá tí kò fọmọ lọ́wọ́ Ọlọ́run ò ní jẹ́ ìbẹ̀rẹ̀ orí burúkú ni èmi ò ń báyàn ṣe ẹ má gbé wá bá mi ò sí nínú kátígórì yẹn àwọn nǹkan tí mo fẹ́ play yìí mo fẹ́ kẹ́ gbọ́ mi ò bú mo fẹ́ play ẹ̀ toró ṣeé ṣe kí àwọn àfà olódodo àwọn èèyàn olódodo kó má mọ̀ pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ irú torí ẹ̀ mo ṣe mú àwọn nǹkan báyìí wá màá mú ti ọmọ kìrìsìtẹ́nì náà wá màá mú wá kẹ́ gbọ́ ńgbà tí wá ṣe tán kò sí bó ṣe lè jẹ́ a máa gẹṣin lọ lẹ́ni mo dẹ̀ sọ wípé ṣàbàrí kò lò ní best bed àwọn èèyàn tó ti lọ síbẹ̀ lẹ́yìn wọ́n wá fún mi níròyìn lẹ́ni lánàá but ẹ gbọ́. Sista mo kábàámọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún gidigidi mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún gidigidi mo fẹ́ sọ fún nípa ọ̀rọ̀ ìbéèrè tẹ́ béèrè lẹ́ni ní platform mà mo ṣègbéyàwó mi ní 2020 mi àti ìyàwó mi a ṣègbéyàwó 2020 so nígbà tá a ṣáà lóyún ó ṣáà di pé máa bímọ so wọ́n wá sọ pé ojú ara rẹ̀ pé egungun ọkùnrin ó ní ẹ̀mọ̀ ìgbà tí àyẹ̀ra wò tẹ́tẹ́lẹ̀ ìgbà tá a dẹ̀ ti padà tá a ti má rí náà èmi náà ti ń ṣàkíyèsí pé inú nǹkan at least ó ṣáà ní bí ó ṣe máa ń torí nítorí mi ti ṣe irú nǹkan báyẹn dédé yá bó ṣe máa ń rí but ìgbà tó yàrá tó fẹ́ bímọ yẹn wọ́n ní pé egungun yẹn pé egungun ọkùnrin ni mi gbọ́ rí mi nínú rí bẹ́ẹ̀ rí pé egungun ọkùnrin ìtàn ọkùnrin ló ní pé kò lè dá ọmọ yẹn bí so later wọ́n padà ṣe CS láti gbé ọmọ yẹn jáde ọmọ yẹn gan ó sì kí láti gbà tó pé ànáwó lé lórí ní
UCH nígbà tí a rí pé ara ọmọ yẹn ò yá dáadáa àti ìgbà àṣà nìkan tó lóyún mi ọmọ yẹn wà tí náà ọ̀rọ̀ tí mo sọ yìí nǹkan mo di mẹ́rin jáde fún yín kẹ́nà pé nǹkan tó ń bà mí ló jẹ́ òun ni mò ń sọ pẹ̀lú béèrè tẹ́ béèrè yìí so àwọn nìkan gbìyànjú ìgbà tọmọ yẹn tí torí ó ní ọmọ yẹn ó ní hydrocephalus kì í ṣe pé ó rẹ̀ tóbi láti lóyún wá báyìí bọ̀ hydrocephalus tiẹ̀ tó ní orí ò tóbi bọ̀ tí omi ló kàn wá ń bẹ̀ bọ̀ wá ṣe nǹkan tẹ́ ká ṣe wọ́n ṣọ̀ǹtì ẹ̀ UCH tó pé àlùbẹ́ more than 4 months ní UCH owó tí mo ná gbà yẹn gan ó lé ní 1 million tó pé ó fẹ́ sọ mí dẹ́dùn arìnlẹ̀ jẹ́ sọ pé sọ mí dẹ́dùn arìnlẹ̀ gan nígbà yẹn no bá àkọ̀rọ̀ tá a ṣáà ká ń bá lọ mà pẹ̀lú béèrè tẹ́ béèrè mo sọ pé mo kábàámọ̀ so gbà tá a ṣáà rí pé náwó lórí ọmọ tó ẹ jẹ́ ká tó gbìyànjú mi tàbí lórí dókítà tó sọ pé NSS tán ṣe pé a tún lè gbìyànjú mi tá a dúró fún bí close to a year so ọṣà lóyún mi àtàn lóyún mi ìgbẹ́ wọn mọ́nítọ̀ dáadáa oyún yẹn wà òkè dáadáa tí ó sì nǹkan tó ṣe so àti mọ̀ pé CS náà máa ṣe torí ìdí ẹ̀ tó họ́ ní pé ọ̀gùngùn ọ̀kùnrin ẹ̀ mọ̀ pé bá àtijọ́ lájọṣe papọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé èèyàn á ti mọ̀ èèyàn náà ti mọ̀ bó ṣe máa sọ rárá rẹ̀ so lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣá ọ lóyún yẹn aṣáàbímọ yẹn ní April ní yíyẹ yìí April 30 la bí ọmọ yẹn gbórúkọ ní ọjọ́ April 30 yẹn ọjọ́ tá à ń ṣe kínní Gbẹ́ngà Adébóyè yes tá à ń ṣe rẹ̀ báńsì Gbẹ́ngà Adébóyè April 30 yes mo rántí April 30 tá à ń ṣe rẹ̀ báńsì kan kù so ọmọ yẹn ṣàgbórúkọ níjọ́ keje Sunday ló bọ́ sí Monday ẹ̀ mo ṣàrí pé alẹ́ ọjọ́ tá a ṣe ní mi pọ̀ ọmọ yẹn náà mọ̀ kí n ṣáà máa fọ̀rọ̀ gùn ṣá ọjọ́ keje ọmọ yẹn ṣáà agbélọ hospital tàbí mo sí ṣáàdù UCH wọ́n tọ́jú ẹ̀ wọ́n ní so ọmọ yẹn ṣáà tún padà ní ọjọ́ Monday yẹn so now nǹkan tó wọ́n bá mi ló jẹ́ nìyí CS alákọ̀ọ́kọ́ CS ẹlẹ́ẹ̀kejì tí mo sọ pé mo fi kábàámọ̀ ẹ̀mọ́ ká ní pé ìdí ẹ̀ kì í ṣe pé yá pé gbogbo ọkùnrin ló ní ṣe pé tí wọ́n bá padà èèyàn tó gbìyànjú láti bí mi nísìn ó ní CS tó lè ṣe ó ní CS síyàn lè ṣe nísìn ó jẹ́ nǹkan tó pé ó kúrò nípa mi sìn ìfáà gan ìrònú yẹn kíkà pé torí pé a jẹ́ onígbàgbọ́ pé àǹtí à ń wì ìfáà bí ẹni pé àwa jọ dàbí mi ò bí mo ṣe lè sọ̀rọ̀ yẹn tó pé kò jẹ́ kílé gan sẹ́tù tó pé nípa pé èèyàn ò bá ká nípa àjọ láṣepọ̀ kó tó di pé èèyàn ṣe marriage nísìnyí ṣe mọ̀ pé èèyàn á mọ̀ pé nǹkan bá bọ̀ àìṣe yẹn tó pé à ń ṣe pé káàkiri wa kó mọ́ kó tó di pé èèyàn ṣègbéyàwó pé so òun ní náà sì ṣẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ kò méṣòro jáde ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kejì kò méṣòro jáde nísìnyí àǹtá nísìn ọmọ òun náà àánú mi náà ṣe o pé òun náà mọ tẹ̀lé tọ́jú pẹ̀lú gbogbo ẹ̀ kó tó di pé omi ọyàn rẹ̀ gán gbẹ́ngbà yẹn tó pé ọṣẹ ń ṣe ni tí ò sọ ọmọ tí ò sì tó pọ̀ mọ́ yẹn padà. mo kàn fẹ́ kẹ́ ẹ wo àwọn ewu tó wà nínú àwọn nǹkan tí wọ́n fi ń kọ́ wa dẹ̀ fún ẹ̀yin tí ẹ máa ń rìnrìn gbèrègbèrè ẹ tún gbọ́ eléyìí kí ni mo fi save ẹ̀ náà àáfàá iná a máa ṣe máa gẹṣin lọ bẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ máa ṣe ti pastor máa ṣe pé mi ò kí ń handle iṣẹ́ pastor but mo fẹ́ fi create awareness fún yín ni fún ẹ̀yin mo fẹ́ fi create awareness fún ẹ̀yin tẹ́ ń wá ìrí káàkiri ni mo wá fi create awareness fún. ẹ kalẹ́ mà ṣe wà dáadáa ẹ kú ètò mo máa ń gbádùn ètò yín gan ó ní program tẹ ṣe lálẹ́ ó dà pé ọ̀rọ̀ tẹ bá ń gbọ́ ṣé ó ṣe é rí mo mọ àfáà kan bíi 25 years ago ọ̀rọ̀ yìí mi kì í ríyàn sọ fún wọn dáadáa rí mo ti sọ fún yàn ibi tí wọ́n ti fi bú mi torí n tó affect ilé ayé mi gidigidi. ẹni tá à ń sọ yìí tó ń sọ̀rọ̀ yìí wọ́n ní kò lè bímọ ọmọ láyé ẹ̀ àfáà yẹn dẹ̀ lọ sí lébẹ̀ kò ṣàbíamọ rí kò dẹ̀ lè bímọ ọmọ láyé. 45 years ni mí báyìí mo pàdé àfáà yẹn náà ni kó òun tiẹ̀ wá tòsí mi kó òun fẹ́ mi ó kàn mú mi lọ ilé kan ilé wọn yẹn àfáà yẹn n tóun ṣe lélẹ̀ òun ń ṣe 419 ṣùgbọ́n ó dẹ̀ wá tún ní ìjọ ṣé wàá rí nínú gbogbo àwọn ìjọ rẹ̀ ẹni tí ò tí ì bá lò pọ̀ nínú ìjọ rẹ̀ kò sí tó fi mọ́ ìyá àti ọmọ. bẹ́ẹ̀mi ṣe wá kó sọ́wọ́ lélẹ̀
ó kàn ní pé nǹkan kan wà tó ń fẹ́ ṣe fún mi ló bá mú mi lọ. Wọ́n ní tọmọdé bá débi ẹ̀rù ó bà, bóyá mo wà ní 1920 nígbà yẹn, bóyá 19. So ilé yẹn wà ní Fọ́kọ̀, bó ṣe ṣe ọwọ́ báyìí, ó kàn ṣọwọ́ báyìí, ẹ̀wọ̀n kéèyàn ṣọwọ́ kí ilẹ̀kùn ṣe. Ó ṣọwọ́ báyìí ilẹ̀kùn Àṣé ṣí. àwọn Àfá irọ́ onídán. àwọn àfáà yẹn máa ń pè ní kéèdù irọ́, àwọn ọgbọ́n 419. Bọ́n ilé yẹn ìgbà tí mo wọ̀ bẹ̀ ó dàbí ilé babaláwo. Àfáà ni o, but most àwọn àfáà bá ń délé yẹn ni àwọn wọ́n máa ń ṣe àwọn kìnìún yẹn. Bí irú tẹ bá wádìí ẹlẹ́yà tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ lálẹ́, àwọn àfáà bá ń délé ló máa jẹ́. Bẹ́ẹ̀ ni. So bó ṣe ní ọkùnrin máa ń ṣe oògùn yẹn pàápàá dẹ̀ ni, bá ń délé ló máa jẹ́. Torí irú nǹkan tèmi náà ti wà nínú ẹ̀rí ni. Bó ṣe ó ṣáàdí pé ibẹ̀ yẹn dàbí ilé babaláwo bíi shrine. Ó ṣáà wá ń báyàn kan sọ̀rọ̀, àjọ wà ń bẹ̀ náà ní ẹ̀rù bà mí gan ní ọjọ́ yẹn. Ṣáà ń báyàn kan sọ̀rọ̀, ẹnìyẹn náà bá mi sọ pé nǹkan kan ń ṣe mí, nǹkan kan. Mo dẹ̀ ní boyfriend kan tí mò ń fẹ́ gbà yẹn, pé mo wá pé ṣe boyfriend mi yẹn pé ọkùnrin ló lè bá mi ṣe wá láì kó jẹ́ kí n lọ pé ọmọ ọpọlọ mélòó ló wà lórí yẹn. Bọ́ ibẹ̀ yẹn tó ti mú mi wọ̀ ó ti bà mí lẹ́rù gan pé tí n bá boyfriend mi yẹn tí n bá lọ pé wá pé tó bá bá mi ṣe máa kú mọ́ra. Kí ló fẹ́ pa? Kò sí ẹ̀hún nìkan náà ni mo ní tó lè bá mi ṣe. Tó bá ní òun máa bá mi ṣe pé tí mi ò jẹ́ gbọ́dọ̀ bọ́ta nu ilé yẹn, tí bá bọ́ta nu ilé yẹn nǹkan lè ṣe mí. Mi ò jẹ́ gbọ́dọ̀ sọ nǹkan kan fún yàn, pé tí n bá sọ nǹkan kan fún yàn ẹ̀jẹ̀ mi máa gbẹ. Mi ṣáà mọ̀ pé tí mo fẹ́ sọ mọ́ lọ́jọ́ náà. Nǹkan tá a lò nínú ilé yẹn á tó 2 hours tí mo fi ń ké. Ó ṣáà ní òun ló máa bá mi ṣe. Ó ṣáà fi mí mọ̀ bóyá mo ò rí mi lè sọ bóyá ó lò nǹkan fún mi. A ṣàpadà ṣe lọ́jọ́ yẹn náà lóòótọ́. Mo wá rí pé mò ń fẹ́. Mo kàn rí pé mò ń fẹ́ ni. Ìgbà tí mo wá fẹ́, tí mò ń fẹ́, mo bá lóyún. Báyà mo máa ti lóyún. Mo bá ní máa bàjẹ́ ni o. Story tí mo sọ yìí, mi ò ní rí yàn sọ fún ẹni tí mo sọ fún ó ń ké. Torí nǹkan ló bà mí láyé jẹ́ ni. Kí wá sọ pé ó tún ayé mi ṣe. Ló bá bóyá màmá kọ́ọ̀tì first note náà ló bá fi kíní yẹn. Mo ṣáà rí pé mo fẹ́ mo wá lóyún. Ló bá ní pé màá bàjẹ́ ni o, pé màá ní láti abort oyún yẹn. Bá ní pé kí pé oyún tẹ̀ ẹ̀ sọ yìí, oyún yìí mo mọ̀ mo mọ̀ bí mo ṣe lè ṣe kí n pé ìgbà tó sọ pé mi gbọ́dọ̀ sọ fún yẹn, pé tí n bá sọ fún yẹn màá kú. Kíní yẹn ni mo máa ń gbé sẹ́mi pé tí n bá sọ fún yẹn màá kú. Pé mi ní di alẹ́. Torí ìgbà tó ní kí n búra mẹ́rin, ó fún mi níbi sword. Òun ló ní kí n fi búra lóru ní ọjọ́ yẹn. So ìgbà tó wá bí ó ṣáà mú mi lọ síbi kan ní area yẹn, mo abort oyún yẹn. Báyẹn gan bí mi lè rí pé òun jì mí kéré pé ọmọ ọdún mélòó ni mo sọ fún pé ọmọ ọdún 20 years ni wọ́n. Báyà ó ṣáà ṣe. Àǹtí mò ń bá rìn àjò lọ, mo tún lóyún ẹlẹ́ẹ̀kejì. Fún the same àfà. Mo tún ṣáàtì torí yẹn bí àṣetán ṣe fún mi, okùn ẹ̀mí mi ló ti mọ̀. Nígbà yẹn pé kí n jọ pé mi ì ṣe mọ́. Bá tún lóyún ẹlẹ́ẹ̀kejì, bá ní mi ní lè ṣe o. Ó wá fún mi ní kinní kan, ó yìn sáàtì kinní yẹn sínú ọjọ́ ara mi. Ìyẹn àfà yẹn. Kinní yẹn dá mi láàmú, mo fẹ́ gbẹ̀mí mi. Ìgbà tó yẹ kinní yẹn gan fún mi ní máàkì ní gbogbo ara. Torí mi mo jẹ́ èèyàn kan tí nǹkan máa ń rí àtìlá rẹ̀. Mo máa gbógun, ó máa ṣe. Ó ṣáà fún mi ní máàkì lára. Mo wá notice pé oyún yẹn ò bàjẹ́ tán. Mo tún padà lọ. Kí n má fọ̀rọ̀ gùn, mo lóyún bí ẹ̀ẹ̀mẹrin fún ẹni yẹn. Ẹ̀ẹ̀mejì ni mo lo kinní yẹn. Àṣé kinní yẹn ti kó bá uterus mi. Ó ti lẹ̀ pọ̀.
ìgbà tó wá lẹ̀pọ̀ oyún tí mo wá ní last ó ṣàtúnjú ibì kan fún mi kí n lọ ṣe ibẹ̀ ni ṣé wá rí mo wá ní pé mi ní lè ṣe mo ti máa ń kà àwọn oyún yẹn pé mi ní lè ṣe o tí bá ṣe pé mi ní ṣe wọ́n ṣàwá fún mi ní pé tí àti máa wọ́n fún mi ní oògùn ìyàtọ̀ fún mi lóògùn yẹn ó wá mo rò pé àwọn ìgbà tó ń rí pé ibẹ̀ yẹn tó ti lẹ̀ pọ̀ àwọn ṣàfọ́ ṣe ibẹ̀ yẹn wá ó ti wá ní egbò wá jiná pọ̀ láti ìgbà yẹn tí mo ṣe ń sọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo lóyún àárọ̀ di alẹ́ mo ti lọ́kọ méjì mo ṣe wedding pẹ̀lú wọ́n èèyàn sọ pé òun ò lè bímọ mọ́. first wedding tí mo ṣe 4 years mo lò bẹ́ẹ̀ gba tí mi lóyún èmi àti ẹ̀ ò fẹ́ra mọ́ mo tún fẹ́ràn mi ẹlòmíì tí mo tiẹ̀ wá padà fẹ́ ìyẹn gbà mí bẹ́ẹ̀ lórí nọ́mbà tí ó gbà mí bí mo ṣe rí pọ̀ ó ti wá jáde láyé báyìí ní February ọdún yìí kò ń ṣe Yorùbá gan mo mú wọn fẹ́fẹ́ Yorùbá ni ọmọ Kogi ni àfáà lòun náà bọ̀ òun ò kí ń ṣe àwọn àfáà àwọn àfáà yẹn o torí mo máa ń ní lọ́ọ̀gì àfáà ṣáyé láyé mi bọ̀ òun ò ń ṣe Yorùbá ọmọ Kogi ni bọ̀ àwọn àfáà tí ṣòkòtò wọn máa ń kéré yẹn ẹ̀pá àwọn náà máa ń rà ọ̀bọ̀ ẹ̀rá tí wọ́n tún yàtọ̀ sí táwọn ẹ̀tẹ́yìn sọ àwọn máa ń lọ ṣiṣẹ́ wá fún ìyàwó wọn. bẹ́ẹ̀ ó ti kú lọ́rọ̀ kan ṣá wọ́n ní lady yóò lè bímọ mọ́ láyé ẹ̀ mo tún ní kẹ́ gbọ́ yẹn ni ó tún ní nǹkan tí mo fẹ́ play fún yín màá play gbogbo ẹ̀ fún yín nítorí pé ká fi kọ́gbọ́n màá play ẹ̀ fún yín mo ń bọ̀ náà máa yìí dáa. Téèyàn bá ń wá ìwàkuwà á rí ìrèkúrè o jẹ́ kí n play lè fún yín tí bá ti play lè fún yín tán máa wá play kan fún yín ní English. àti ẹ̀ka lẹ́mà mo ti fi àwọn voice mi kan ránṣẹ́ lórí ọ̀rọ̀ àfà tí mo ní èèbó ni mo fẹ́ mo wá ní problem àìbímọ pẹ̀lú èèbó yẹn mo wá wálé ìyá àti bàbá mi ṣe ọ̀rọ̀ àfáàní máa ń ṣe nǹkan ni ìyá àti bàbá mi ṣe ọ̀rọ̀ ọmọ ni mo wá tún wá sọ pé bàbá tí ń bá nífẹ̀ẹ́ kí n rí èèyàn mi tó bá jiyàn kí n fẹ́ bí ọlọ́run aṣọ mọ́ wọ́n sanwó èmi náà send owó mo dẹ̀ wálé mo wà around lẹ́kìlẹ̀ mi àti ìmú mi jọ ń gbé but nǹkan tí mo kàn máa rí ni wípé ó fẹ́ mi mo ti lò bí bóyá bí ìjọ́ mẹ́jọ ìjọ́ mẹ́wàá lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ òbí mi tó mọ̀ ẹ̀ pé mo ti ìyẹn lọ́dọ̀ àfà yẹn o mo wá sílé wá jẹ nǹkan tó fún mi the next mo kàn padà lọ mo kàn lọ páàkì ọ̀rọ̀ mi wálé ni mo páàkì wá sílé ẹ̀ nìyẹn ó wá ní àwọn ẹlẹ́hà mẹ́ta èmi ni mo ṣe kẹrin àwọn ẹlẹ́hà yẹn lu ẹ̀yà àwọn ayarí látara wípé wọ́n ní tó bá bímọ táwọn bá bímọ ìyá tèmi ló máa ń bá wọn tọ́jú ọmọ pé àwọn náà máa ń dún bí ìyá fún wọn pé ó lé ní wọ́n fa ọ̀rọ̀ yẹn gan-an inú bí màmí tí màmí fi jáde láyé ọjọ́ rẹ̀ mi ní ìyá mi ní bàbá mọ́ àmọ́ ìṣòro tí mo kò lé yẹn ó tún wá bí ìgbà tí ajá tó lọ lé ẹkùn tó bọ̀ ni nígbà tá àfáà tó kọ́ ní kí wọ́n máa ló bá ní àfi kí mi náà gba ẹ̀há mo ní tí n bá gba ẹ̀há yẹn tí n bá gba aṣọ yẹn tó bá di ọjọ́ kejì máa land hospital ni àfa àwọn ọbadé lóòótọ́ ló bá fún mi lé àpò máa fún mi lówó àfa yẹn sọ kíní èmi sọ English mo ní tó bá lè fún mi ní 30 million mo ṣàn dárúkọ owó tó ṣe kíní àfa àwọn yẹn sọ pé òun ò lówó lọ́wọ́ wà fún mi ní 20 naira mo ní how much is 20 naira ó bá fún mi ní aṣẹ̀wá ìyẹn nígbà tó máa dijọ́ kejì hospital ńlá ni mo bára which is Lantoro hospital lábẹ́òkúta nígbà tó lá tó wọṣọ ara bí mi ṣe wọṣọ ẹ̀ka ẹ̀mọ́ látijọ́ yẹn nìyẹn tí mo fi kúrò nílé ẹ̀ àwọn kan lọ́nà ń lò fún mi tó jẹ́ pé agbé gbogbo ìgbésẹ̀ yẹn lábẹ́lẹ̀ ni títí kan bàbá tí mo máa ń dárúkọ wọn pẹ̀lú oògùn àti nǹkan gidi náà ìgbésẹ̀ tá a gbé àti ìyá mi ìrìn gidi náà ẹ̀ nígbà tí máa kúrò bẹ́ẹ̀ nígbà tí máa kúrò yẹn lè bú mi pè mí
pé Tóyìn, where are you? Ìyẹn ló kù bí ẹ̀yìn máa fi ẹ̀kọ́ oríṣiríṣi nǹkan náà máa ṣe. Àmúgbà tó sí mi pé bí máa pa mí tó yẹ kó bá fún mi ní 100 naira pé kí n fi sí. Àwọn ẹlẹ́ha ẹ̀ wọ́n sì wà pẹ̀lú èmi jáde o. Wọ́n gbà mo ti jáde yẹn mi ò dóko mi rẹ́ mi kankan tí náà mo ṣe ń sọ fún yín náà. Nígbà tí mo máa rí ẹni tí mo máa rí politician ni. Nígbà tó máa yá tó gbàgbọ́ oníhun. Ìyẹn ò kàn wá. Then mo tún fẹ́ play kan fún yín. Ó kù bí méjì tí máa play fún yín. Eléyìí fún gbogbo ẹ̀yin tẹ́ ń worship pastors. Èmi ò fẹ́ ṣiṣẹ́ pastor. But mo láti mélè wá sí kíni yín. Tí nǹkan tó fi fà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ pastor wọn ò lè kúre. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa kúkú ikú ẹlẹ́yà ikú játijàti ni. Pàápàá ẹ̀yin tí ẹ mọ̀ pé èèyàn wà nínú ìrora. Tẹ̀dẹ̀ dó ẹni tó bá ń wá wákúwà náà ló máa ń rírí kúri o. Eléyìí òyìnbó ló sọ but mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀. But to start praying and going up and down, going to mountains and meeting all these men of dog. Auntie, please use your platform to educate people that they can speak to God by themselves in their bedrooms. I'm going to have to stop now. But thank you so much, Auntie. Really appreciate you. Thank you so much. God bless you, Auntie Yinka. Bye now. Good evening, Auntie Yinka. My name is Vivian. I've been struggling with cancer for 6 years now. As of the time of my diagnosis 6 years ago, the doctors gave me 12 years to live. Medically speaking, I have 6 years left to live. And this is the reason why I've been running up and down, hoping that, maybe I'll meet a man of God who can pray for me and I'll get better. Unfortunately, I fell victim to a scam. One Prophet Victor Okeke, he's the general overseer of Good News International Gospel Center in Buari, in Abuja. One Pastor Femi was the one who introduced me to this Prophet Victor Okeke. Pastor Femi just came from Nigeria just a few months ago. I acquainted myself with him. He was a member of my church, and he was the one who introduced me to this Prophet Victor Okeke. As soon as I got talking to Prophet Victor Okeke, he started demanding money from me. He told me that God wants me to shed blood. God wants a cow from me. A cow. C-O-W. I said, cow, is the blood of Jesus not enough? He said, no, your case is peculiar. We have to go about things the strange way because this case is strange. So we have to kill a cow. And I said, He said that a cow is 1.6 million naira. But if I give him 1.5, he's a very rich man. He will add 100,000 naira to it and he will buy the cow. Auntie, I didn't know what I was doing again. That was the first day I met this man because I had no money. I had to go and take a loan. He told me, if you don't have, go and borrow. I went out, I took a loan out of over 1,000. It was 1,800 pounds. I sent it to the man. The next day he called me again after he collected this 1.5 million naira from me. Minus commission. When you send money to Nigeria, they'll collect commission from you. The next day he called me again that if I want to get married, I have to buy him a designer suit. He will wear the designer suit, he will mount the pulpit, and then he will do some special prayers for me. And then I'll be able to get married and have children. Auntie, I told him I didn't have money for designer suit. Then he told me that before he can start the deliverance prayers, he can't do the prayers alone. After he had collected 1.5 million naira, he told me that he couldn't do the prayers alone. He has to involve 6 other ministers of God. So there'll be 7 in number. And I had to pay each of them 100,000 naira. If I don't pay the money, he can't do the prayers. Auntie, I started running up and down again. I loaned money and I sent it to this man. I believe it was 900 pounds or 1,000 pounds. Sent the money to the man. And then he collected that money. And then he called me again. He told me that he has to kill a ram on my behalf. That someone in my family has been shedding blood since my childhood because the person wanted me dead. So in order to cancel the juju, he has to kill a ram. I now told him that a ram again. He said if I don't do that, I have to pay him the money for the ram that day. That it was urgent. That's how I found myself running up and down again, looking for money for ram. And then I called him. I said, I don't have the money for the ram. 1 million naira. He told me, if you don't have, go and borrow.
And I didn't know what I was doing again. Within a matter of days, he called me again and told me that I have to sponsor his Ebenezer Crusade in Lagos. I said, okay, how much is this crusade? I was thinking he would say like 50,000 or 100,000 naira. He said 5 million naira. And see, I started running up and down again, hoping to find money. So luckily for me, someone that I called, the person said, Vivian, are you normal? Like, what is wrong with you? Who is this person that's collecting money from you? Long story short, I told the person what was going on with myself and this prophet Victor. Okay. The person answered that no, this is a scam. So that's how everything just, I don't know, I think I just came back to my senses. So I called the pastor back and I said, Prophet, I said, I'm not doing it again. I want my money back. That was when trouble started, auntie. This man started threatening me. He started making threats, saying, do you know who I am? Do you know what I can do to you? You know, but at this point, I'd already parted ways with 2.6 million naira. If I was to add the commission to it, the money is running to around 2,800 pounds that I paid him. I have all the receipts. I'm going to forward everything to you. When he became aggressive toward me, obviously my intuition told me to start recording my conversations with him. And that's how I was able to get some of the voice recordings that I'm about to forward to you. And I don't know what to do, auntie, because I've been battling cancer for 6 years. And my mother, she died of cancer. She was 37 years old when we lost her to the disease. I was 12 years old. I was in secondary school when she died. This is the reason why I don't want to die like my mother died. That is what pushed me to be going up and down looking for this men of dog. Auntie, this is not the first pastor that scammed me. As of the time of my diagnosis 6 years ago, you know, obviously I was working and I was earning a living. I had savings of 22,000 pounds in my savings account. As I speak with you now, auntie, I don't have a penny to my name. Not a single penny. There's some pastors in Ibadan that scammed me. I met them on the internet and they were just collecting money from me. Auntie, I have nothing. I don't know if maybe you can use your platform to maybe educate other people who are vulnerable like myself, you know, because this is vulnerability. My vulnerability was exploited. I do not want anybody else falling victim to this unfortunate circumstances that I found myself in now. There are, especially women out there who have sicknesses, maybe their husbands left them with kids and they have no one to turn to but to start praying and going up and down, going to mountains and meeting all these men of dog. Auntie, please use your platform to educate people. That mo nǹkan tí mo ṣe èmi ò ṣiṣẹ́ àwọn pastor bóyá àǹtí real talk Àdùnní wọ́n máa ṣe mo lè send sí wọn kó ṣe torí pé by now ó yẹ ká ti lajú mo sọ fún yín wípé ṣe rí àwọn miracle tó fi ń tàn yín jẹ yẹn ayé tá wà ayé internet ayé yahoo ẹ̀ṣẹ̀ ti pọ̀jù ní miracle lọ pastor tó ń ṣe miracle gọ́ṣẹ̀ kúrò lórí òbò ni nígbà táwa gbọ́ story bàbá Mósè wọ́n ní bàbá Mósè kò fọwọ́ kan owó títí ó fi kú bàbá Mósè sí Orímọládé kò fọwọ́ kan owó títí ó fi kú kò tiẹ̀ obìnrin tó parọ́ mọ́ gan kò níyàwó tó fi kú so ayé ìgbà miracle ayé yẹn ti kọjá ayé ìsìn yahoo mo sọ fún pé tí àwọn tó láwọn ṣe miracle ńgbà yẹn bá kọjá nísìn tó bá tí Lazarus bá lóun wà ní ẹnu ọ̀nà gate Kánò àfi tí wọ́n bá ra wheelchair fún ló máa dìde ẹyẹ tanra yín ṣé pastor tó jẹ́ wípé òbòkọ òkú kọ́ńbọ̀dù ló fẹ́ wá sọ pé òun ṣe miracle fún yín tí ò lè sùn kó má sùn tọbìnrin ayé àgbà kan la máa rí pé àwọn bàbá wa kan wọn ò ní rí oòrùn for some days wọn ò ní rí ìmọ́lẹ̀ wọ́n máa wà níbì kan tí wọn tiẹ̀ ní rí oòrùn wọn ò ní rí nǹkan kan ayé ìgbà yẹn ẹ̀yin tẹ́ ẹni tó bá ń wọ́fà ó ń wọ́fò ni nígbà tí wọ́n ti diagnose fún cancer mo mọ̀ pé ìdààmú yẹn ló fà á tó fi ń sá káàkiri já káàkiri ẹ wá sọ fún mi bí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ìṣe máa kú re mo ṣe máa kú síbi tí aṣọ wọn wà ẹ sọ fún mi bí wọn ṣe ní ṣẹlẹ́yà ẹ sọ fún mi bó ṣe fẹ́ rí ọmọ tọ́ ẹni tó wà nínú ìnira tó dẹ̀ tún ń gba báyìí tí wọ́n sọ pé 6 years ló kù ó nígbà yẹn gbà tí wọ́n diagnose ó ní òun sì ní bí 12 years ago ní 6 years lòun tó ní tó kù ẹ̀dẹ̀ ń gba ẹlòmíì á ṣe nǹkan ẹ̀ ní ronú ọmọ tẹ́ ẹ máa filẹ̀ ẹ máa ti dá wàhálà lẹ̀ fún àwọn ọmọ yín kẹ́ ẹ tó lọ ẹ wá ní ẹ lọ tó ọmọ yín ò ráàánú gbà
ńgbẹ̀ yín gan ti ẹ ti tilẹ̀kùn máàánú tọmọ yín fẹ́ rí gbà ẹ ti mú àánú ẹ ti tilẹ̀kùn ẹ̀ máàánú mọ́mọ yín. Anyway, èmi ò ṣiṣẹ́ àwọn pastor mo kàn wá fi create awareness fún ẹ̀yin tẹ́ wà gullible. Tí bá sọ nǹkankan fún yín ní believe mi. Aládọ́wọ́ tinú wọn ríṣẹ́ ní agbára Ọlọ́run ọba aládọ́wọ́ yẹn ní agbára kí abiyamọ yẹn lọ máa jẹ́ ọmọ gbàdúrà fún ẹ Ọlọ́run ní gbà á ọpẹ́ tó níbi ò ní gbà lọ́wọ́ wọn Ọlọ́run ní gbà lọ́wọ́ wọn. ẹlẹ́hàálẹ̀ gbọ́ tó sọ̀rọ̀ ọkọ̀ ẹ̀ṣẹ̀ ìlú tọ̀ ni o bí ìfẹ́ sí ojú ẹ̀wọ̀n ẹlẹ́hàálẹ̀ gbọ́ tó sọ̀rọ̀. yẹ́tìrí òun lẹ́ ń wò yìí o. tí ó ti yé yín tó ṣí ojú ẹ̀ fún mi tọkọ ẹ̀ṣẹ̀ ìlú ohun ẹ̀lẹ́ ń gbọ́ tẹ̀ ń gbọ́ yẹn. Bọ̀ òun ni mò ń sọ fún yín pé ó ní ọkọ ò fúnyàn lówó oúnjẹ èmi ò ń ṣe kéèsì kò fún mi lówó oúnjẹ kò fún mi lówó ẹmu torí pé ìwọ tó lọ gba ẹ̀há tí o dẹ̀ mọ̀ pọ́kọ ẹ ò lè àfọ́dè wá ti sọ fún ẹ pé kó má fi ẹ̀há dí ẹ lórí o ò tí ì ṣe tán òun lẹ gbọ́ tó ń pariwo yẹn o òun lẹ gbọ́ tó ọkọ ẹ ṣẹ̀ lu ojú ẹ̀ kan ti wú bá ó ṣe ojú ẹ̀ fún mi òun lẹ gbọ́ tó ń pariwo yẹn. yájírí òun lẹ ń wò yìí o bó ṣe nà mí nìyí o tójú mi fi wú. ṣé ti gbọ́ bó ṣe nà mí nìyí tójú mi fi wú ṣé ti gbọ́. àáfàá ni mo fẹ́ o kò ń ṣàjáde o àáfàá wèrè ni mo fẹ́ o kò ń ṣàjáde o àáfàá bó ṣe nà mí rè o ẹ̀yin máa dẹ́mẹ̀dẹ́ bẹ̀ yá nìyẹn ṣé ti rí o òun rè o òun rè ṣé ti rí o òun ni o àáfàá ni o kì í ṣàjáde o bó ṣe nà mí rè o bó ṣe gbá mi lójú lọ torí ni mo wà o mo wà nínú oyún o ara mi kò tún yá ló gbà mí mọ́lẹ̀ báyìí torí o ẹ̀yin máa Nàìjíríà máa wọ ẹgbà mi o ẹgbà mi lọ́wọ́ o ẹgbà mi lọ́wọ́ ẹgbà mi o ẹgbà mi lọ́wọ́ o. mo lè sọ fóònù ẹ ọjà wèrè ni. àfààní ẹgbọ́n tó ní sóyà wèrè nìyẹn o ó ti. kò sẹ́ni tí ò lè ṣe mo kàn fẹ́ kẹ́ tún gbọ́ ni èmi ò ń ṣerú àwọn iṣẹ́ yìí. aládọ́wọ́ tinú wọn ríṣẹ́ ní agbára Ọlọ́run ọba aládọ́wọ́ yẹn ní agbára kí abiyamọ yẹn lọ máa jẹ́ ọmọ gbàdúrà fún ẹ Ọlọ́run ní gbà á ọpẹ́ tó níbi ò ní gbà lọ́wọ́ wọn Ọlọ́run ní gbà lọ́wọ́ wọn adọ́wọ́ tinú wọn rí Ọlọ́run fi kọ́ ẹ. ẹ wo bó ṣe lùyàwó ẹ. òun lẹ ń wò yìí o ẹ bó ṣe lùyàwó ẹ. bó ṣe nà mí nìyí o tójú mi fi wú. ẹ wojú ìyàwó ẹ. àáfàá ni mo fẹ́ o kò ń ṣàjáde o àáfàá wèrè ni mo fẹ́ o kì í ṣàjáde o àáfàá bó ṣe nà mí rè o ẹ̀yin máa dẹ́mẹ̀dẹ́ bẹ̀ yá nìyẹn ṣé ti rí o òun rè o òun rè ṣé ti rí o òun ni o àáfàá ni o kì í ṣàjáde o bó ṣe nà mí rè o bó ṣe gbá mi lójú lọ torí ni mo wà o mo wà nínú oyún o ara mi kò tún yá ló gbà mí mọ́lẹ̀ báyìí torí o ẹ̀yin máa dẹ́mẹ̀dẹ́ bẹ̀ yá nìyẹn tí bá post eléyìí síta ń sí wá ní kíní kan tí bá post àfáà yìí síta ń sí. mo lè sọ fóònù ẹ ọjà wèrè ni. ṣé ń gbọ́ tí bá post ẹ̀ síta ń sí ṣé wọn ò ní sọ pé kíní kan ẹgbẹ́ tó tún sọ pé òun lè fọ́ fóònù ẹ̀ ṣé ó ya wèrè ni tí bá post ẹ̀ síta ń sí ṣé wọn ò ní sọ pé kíní kan. meanwhile ó ti sọ fọ́bìnrin yẹn ó ní kó kúrò lé ó lóun máa pa èmi ò tiẹ̀ fẹ́ play voice note yẹn torí voice note yẹn rún mí nínú pé ó ti ní kó kúrò lé òun máa pa ẹ́ kí lòun dúró sí lè ṣe dandan ni ó ti ní kó kúrò lé ṣe dandan ni kí lòun dúró sí lè ṣe dandan ni. Hello? Hello? Mommy wanta. Mommy, I want that. Lọ gbé fún mommy ẹ. Go and give it to your mom, my love. Go and give it to Go and give it to your mom, my darling.
Hello. Hello. Yeah. Ìyá mi, kí lẹ wá fẹ́ kémi ṣe? Gbogbo assistant ẹ bá lè fún mi ní ma. Kò sí assistant tí mo lè fún yín. Ó ní kẹ́ kúrò lé. Ó dẹ̀ nà yín. Kí lẹ wá dúró ń bẹ̀ ṣe? Èyí ó ní kẹ́ ṣẹ́yìn ò níṣẹ́ lọ́wọ́ ni. Mi níṣẹ́ ìtarí gan temporary ni mo rí. Ọmọ mélòó lẹ ti bí? Ọkùnrin méjì, obìnrin méjì, obìnrin kẹ̀kẹ́ last month tí mo ṣe bí ní June ni. Ìgbà tẹ́ mọ̀ wípé ẹ níṣẹ́ lọ́wọ́ kí lẹ bí ọmọ tó yẹn fún. Tẹ́dẹ̀ tí mo rú ọkọ tẹ́ ní ẹbí kìíní, ẹbí kejì, ẹbí kẹta, ẹbí kẹrin. Kí lẹ dúró ọmọ bẹ́ẹ̀ yẹn fún? Ọmọ kẹrin gan mi tẹ́ mọ̀ pé yín ti dó sí mi lára. Ìgbà tẹ́ ti bí méjì ẹ ṣe ti pàdé mọ́. Àbí ẹ ṣáà ti rí ìwà ẹ̀ láti ìgbà tẹ́ ti bí àkọ́kọ́. Nísì ó ní kẹ́ kúrò nlé ẹ lè kúrò nlé torí pé kò síṣẹ́ kò sí nǹkan tó fẹ́ fi bọ́ ọmọ ẹ wá ní kò fọmọ ló èmi ò ń bá yàn ja ìjà wọn ò fọmọ lówó oúnjẹ torí èmi ò lè ṣerú ẹ èmi ò ń béèrè owó oúnjẹ lọ́wọ́ ọkùnrin tó mi nílé bá yín jarú ìjà yẹn ẹ lọ wá ṣẹṣẹ lọ ṣiṣẹ́ ẹ mú oṣù karùn yẹn lọ ṣiṣẹ́ àìjẹ́bẹ̀ ẹ máa jìyà ìmọ̀dí ni ẹ lọ wá ṣẹṣẹ lọ wá ṣẹkúṣẹ ọwọ́ yín ìgbà tẹ́ mọ̀ pé ẹ níṣẹ́ gidi lọ́wọ́ kí lẹ bí méjì ti tó yín nísì ó ní kẹ́ kúrò lé ó ní kẹ́ kúrò ṣe bó ti ní kẹ́ kúrò lé yín kẹ́ kúrò lé sí lórí iṣẹ́ búkà pọ̀mọ́ yẹn mọ́ mi ẹ lọ máa tó jọ ẹ lọ máa tó jọ ó ní kẹ́ kúrò nínú ilé òun ẹ lọ máa tó jọ ó ní òun ò fẹ́ rí yín mọ́ òun ti lọ gba divorce ó máa gba divorce nígbà tí ẹ wà productive fún ẹ kò sí value tẹ́ ẹ hard sí life ẹ ó máa easy láti dust yín náà èmi ò ń dáyàn dá sí tó bá pẹ́ ẹ ní value tẹ́ ẹ hard sí life ẹ ni nínú ọmọ mẹ́rin yẹn tẹ́yìn sanwó méjì àbẹ́yọ kan tóun sanwó mẹ́ta kò ní máa lù yín kò ní máa sọ pé kẹ́ máa lọ. owó oúnjẹ nìkan esma owó oúnjẹ nìkan ni mo máa ń béèrè lọ́wọ́ ẹ̀. ṣẹ́yìn lẹ́yìn sanwó school ṣẹ́yìn lẹ́ ń sanwó school fees wọ́n fẹ́ ra anything láṣọdún èmi ni mo ń kéta fún. ṣẹ́yìn lẹ́ ń sanwó school fees. láti jẹ́ kí mo ti fẹ́ kó ráṣọ fún mi. ṣẹ́yìn lẹ́ ń sọ èmi kò rí wẹ̀ ṣẹ́yìn lẹ́ ń sọ school fees. School ẹ̀ làwọn ọmọ ń lọ wọ́n sanwó school. Wọ́n sanwó school ok owó oúnjẹ owó èlò lówó oúnjẹ nọ́ọ̀sì tí màá yẹn bá kú lẹ́ni ṣé ẹ lè tọ́jú àwọn ọmọ yín ìgbà tẹ́yìn ti rí ojú ilẹ̀ kí lẹ bí mẹ́rin fún kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wá ẹ̀ lẹ́ni náà ìgbà tẹ́ ti rójú ilẹ̀ bẹ́ẹ̀ ṣe ti bí méjì kẹ́ ti pàdé yín mọ́ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́ni kò dẹ̀ sí nǹkan tẹ́. ó máa ṣe bí èèyàn dáa ó máa hùwà tó burú yẹn á tún padà ṣe bí èèyàn gidi. kò má tà ìgbà tẹ́ ti bí méjì yẹn kódà kó jẹ́ áńgẹ́lì lọ́kọ yín ẹ máa bí ọmọ débi wípé tí ọkọ ò bá lálùbáríkà tí ò bá ṣe mọ́ ẹ̀yin náà lè gbé responsibility yẹn ẹ ní bí ọmọ torí pé ọkọ dá lẹ́ni ó bá dọ̀la kò dáa ẹ máa bí ọmọ níbi pé ó dá kò dá o I am capable nísìnyí ó ti lọ gba divorce lẹ́yìn yín tí ò bá ṣe mọ́ ẹ lè fipá lè kó tí ò le tẹ́ bá wà productive tẹ́ ní value tẹ́ hard sí life ẹ kò ní gbẹ̀yìn yín lọ gba divorce pé kẹ́ máa lọ kò ní sọ pé kẹ́ máa lọ bẹ́ẹ̀ ó ti mọ̀ pé gbogbo ẹ̀ náà ẹ lọ kò sí nǹkan kan tẹ́ ń ṣe tó mú jáde kúrò life òun ló ṣe gbẹ̀yìn yín lọ gba divorce unfortunately èmi ò support ẹ wo kí ló kọ́ wá lọ gba divorce pé kẹ́ máa lọ fún kí ló kọ́ wá ní kẹ́ máa lọ fún kí ló lọ gba divorce lẹ́yìn yín fún. owó oúnjẹ tí má ti béèrè lọ́wọ́ ẹ̀. kẹ́sí máa máa béèrè kí lẹ̀ ń béèrè owó oúnjẹ lọ́wọ́ ọkùnrin fún kí lẹ̀ ń béèrè owó ṣé kò rùn létí yín ni owó oúnjẹ tẹ́ bá tiẹ̀ ní owó ilé àmì owó mọ́tò owó school pé ókè school ẹ̀ ló ń lọ ipe bóyá ẹ tiẹ̀ fẹ́ ra nǹkan mi owó oúnjẹ báwo ló ṣe sound létí yín owó oúnjẹ ẹ lọ wá ṣẹṣẹ. kò ṣe nǹkan mí inú ilé fún mi. ẹ̀yin lè sọ ṣé ẹnìkan lọ́lọ́run ló ń sábà sílé yẹn tàbí dábìrì lé yẹn wọ̀ kò san £1 nínú owó ilé yẹn èmi mo àmọ́ bá ṣe rìnrìn ẹ̀. kò yẹ kò mọ bí rìnrìn ẹ̀. kò yẹ kó dùn yín náà nísìsiyìí tó ti sọ pé kẹ máa ó ti lọ gba. tó má tún bọ́ sí lọ́kàn. bọ̀ nísìsiyìí ó ti lọ gba divorce bẹ́ẹ̀ ó ti lọ gba divorce ìsìn kí lẹ fẹ́ ṣe sí. ohun tí mo kà á nù divorce yẹn ó ní mò ń threaten life òun mò ń ṣe bákan even owó awaláwọ̀ tí mo ní lọ́wọ́ just maybe 2 months ago ṣé ni mo yá kó fi kó business ẹ̀. my question is that
ọkùnrin yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwà yìí ìgbà tẹ́ ti bí méjì kí ló dé tẹ́ ẹ pàdé mọ́ ẹ tún ṣe bí kan ní 5 months ago ní tó di 4 nínú ọ̀gbẹlẹ̀ yìí méjì yẹn gan mo mọ̀ pé èyí tí tọ́ àwọn mẹ́ta yẹn débi kan kí ló dé tẹ́ ẹ pàdé mọ́ lẹ́yìn méjì mo mọ̀ pé èyí tí tọ́ méjì yẹn débi kankan mo mọ̀ pé èyí tí wà méjì yẹn gan kò wà convenient fún yín kí ló dé tẹ́ ẹ pàdé mọ́ lẹ́yìn méjì kí ló yìí tẹ́ fi oṣù mẹ́sàn gbé kẹta yẹn ó lọ bẹ̀ yẹn ẹ má jẹ̀bẹ̀ ẹ lọ má jẹ̀bẹ̀ trauma bonding wọ́n bá ti lù yí lálùbọ́lẹ̀ tó wá tún máa bẹ̀ yín trauma bonding ọdún méjì yẹn kí ló dé pàdé mọ́ kẹ̀kẹ́ wò pé má yí o kẹ́ díjú kẹ́ lọ wá ṣẹ́kúṣẹ́ ọwọ́ yín ọmọ 4 tọ̀tọ̀ nísìn tó lọ gbàdífà tó bá ní kẹ́ lọ ń bolẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀. Wàláì mi ìdúró mọ́ mi ṣe ọ̀lẹ. Mo gbaṣẹ́ ògùn teach temporary iṣẹ́ la gbà 40,000 in my pains mo tún rọ́jú mo tún lọ ṣe mo ń ṣiṣẹ́ àwọn mà mo ń ta pọ̀ mọ́ wọ́n máa fún mi ní ọjọ́ máa fún mi láwọn ẹni tí màá ṣe ìwọ̀n bá ti ń bá rí ń bẹ̀ ni màá ra wọn manage pẹ̀lú àwọn ọmọ mi mi ò ní ẹni tí mò ń bá lọ́wọ́ ẹ̀. ok ọmọ 5 ẹgbẹ́ ọmọ 5 lẹ́ni ọmọ 5 lẹ́ni ọmọ ń wọ̀ nílé mi ni mò ń rà. ìyá mi ṣọ́mọ 5 lẹ́ni àbí 4. ọmọ mi ń wọ̀ mi ni mò ń rà báwo yẹn bá ní ìdẹ́ni tèmi náà máa bá. ẹni sùúrù màmá ẹni sùúrù ṣé 4 lẹ́ni àbí 5. ok ẹ̀yin gbà tó ara ti tù yín ẹ ń ṣiṣẹ́ ẹ ń tapọ̀ mọ́ ẹ lówó ẹ kò ní ìdíkẹ́ gbẹ́jọ́ ìwà bẹ́ mi ẹ má jẹ́ kémi dá sí ẹ filẹ̀ kò ní kó fún yín lówó oúnjẹ kí lẹ wá ń sọ pé kò fún yín lówó oúnjẹ fún ẹ filẹ̀ náà ẹ pátì ó ti lọ gba divorce sí ẹ fara mọ́ ẹ fara mọ́ ẹyẹ bẹ́ẹ̀ tí lè ṣiṣẹ́ ẹ fara mọ́ ó ti gba divorce sí oníkóníkálukú máa lọ́n lọ ẹ̀ àbí ẹ̀kọ́ tí ò lè wọ̀n ṣáà ń fipá le ẹ máa kọ́ àwọn ọmọ 4 kẹ́ wo bó ṣe easy tó já ń sọ̀rọ̀ sí ẹ ní ẹ̀ ń ṣiṣẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ẹ má complain kí lẹ gbé wá sọ́dọ̀ tèmi fún ẹ má complain ó dẹ̀ ti ní kó ó ti lọ gbẹ̀yìn gba divorce ẹ lọ faramọ́ ẹ lọ báwo ni wọ́n ṣe máa wà láyé ẹ lọ faramọ́ kò ń ṣe nǹkan tó le náà ó ti lọ gbẹ̀yìn gba divorce kí lẹ wá ń sọ fẹ́mi fún. nígbà mi tí bùkátà bá pọ̀ jù gan ọkùnrin á fìbínú máa lù ẹ́ ni. hello. hello àǹtí Yínká. hello ìyá mi. mo fẹ́ sọ̀rọ̀ yẹ̀ bẹ́ẹ̀ ni àwọn cousin mi kan ló ṣẹlẹ̀ sí nípa ọ̀rọ̀ ohun àfáà yìí àfáà yẹn ń fẹ́ kò dẹ̀ fẹ́ ta lùdí cousin mi yẹn o máa fà yẹn dẹ̀ sọ fún yín pé tí ò bá wá sọ́dọ̀ òun ní kílẹ̀ tó mọ́ tó máa kú ẹ lè bí ìpè bàtílẹ̀ mọ́ lóòótọ́ òkú cousin wà lábánu ilé o ó dẹ̀ fi ọmọ yẹn dẹ̀ ń sọ bẹ̀ tí ṣe làwa rò pé ṣe ló fi ṣeré ó wá mú fóònù gbogbo àwọn text message gbogbo àwọn everything làbá níbẹ̀ torí ẹ̀ nípa ọ̀rọ̀ àwọn àáfàá yìí ẹ máa bóyá ẹ máa gba àwọn obìnrin níyànjú ni pé tá a bá rí any challenges tó bá ní nípa marriage nípa whatever ni kọ́ fún ara wọn gbàdúrà sọ́lọ́run. àwọn obìnrin gan ò kí ń gbọ́ràn jàre bí kan la sọ tán yìí ọkùnrin tó fẹ́ obìnrin gbọ́ kí ni obìnrin tí ò ní àwọn tó níṣẹ́ tó jẹun kánú gan wọn ò bí 4 àwọn tó nífò tó lè kọ́nà wọn ò bí 4 kámbèlè tẹ́lá tààrà góbi ti tèmi kí lẹ fi ṣe ẹ wá ṣètò ẹ wá wé okùn mọ́kùnrin lọ́rùn pé kó bá yín tọ́ ẹ lọ ní sálárì ẹ̀ ẹ wá wókùn mọ́ lọ́rùn ẹ lè fètò fọ́mọ bíbí ni ẹ ti bí 2 ṣé kẹta ọmọ wà ni ọkùnrin tó tí wàhálà yẹn bá ti pọ̀ jù á bẹ̀rẹ̀ sí ní máa kọra pé ìwọ obìnrin olórí burúkú obìnrin tí kì í bọ́kọ gbèrò ní ẹ ìfù tọkùnrin bá sọ pé kò bí gan ó yẹ kó bọ́kọ gbèrò kó wò pé kí ni kápítọ̀ ọkọ mi ṣé ó tiẹ̀ lè ṣe agbára ẹ gbé 3 ṣá ṣé agbára ẹ lè gbé ẹ máa yín lọ kó má bàa lọ fẹ́ ìyàwó mi kó má bàa bímọ síta at the end of the day nígbà tí bùkátà yẹn bá pọ̀ inú á máa bẹ̀rẹ̀ sí ní máa bí á máa lù yá máa wà aggressive torí wàhálà yẹn ti pọ̀jù fún ẹ̀yin rẹ̀ ẹ̀ níṣẹ́ tó ń tọ̀ṣẹ́ tó ń tọ́yà ẹ̀ níṣẹ́ tó ń gbọ̀yà dànù iṣẹ́ pọ̀ mọ́ wọ́n ṣe pọ̀ mọ́ ṣe pọ̀ mọ́ wá jẹ́ṣẹ́ tó ń tọ̀ṣẹ́ tó ń tọ́yà èlò ló fẹ́ jẹ lórí pọ̀ mọ́ kó tó bọ́ ọmọ 4 èlò ló fẹ́ jẹ lórí ẹ̀ ẹ wá máa ní wọ́n ń kanra nígbà ìbá ti yín mọ́lẹ̀ ẹ̀yìn mọ́lẹ̀ ọmọ 4 ó wá ní ó lù ó ń pọ́ kó máa
mi ò encourage pé kọ́bìnrin kó lu ọkùnrin o kọ́kùnrin lu obìnrin o but nígbà míì irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń jẹ́ kínú bí ọkùnrin a kò rí pé òun powó òun ò tẹ́gbẹ́ òun ò tọ́gbà ìwọ́de ló yín mọ́lẹ̀ fóun a máa wò pé yẹ kó lè lu ọpọlọ orí ẹ̀ náà ó ṣàmọ́ bínú ilé ṣe rí ó ṣàmọ́ bá pé òun ṣe rí ọkàn yínlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè ní kó má dòbò ẹ máa ní ẹni tó bá fẹ́ dóbò ṣé kò yẹ kó mọ prevent ṣé wo mọ bí tó ti ṣe family planning àbó mọ̀ pé wọ́n ń gba coil wọ́n fi coil sápá ó mọ̀ pé wọ́n ń gba injection ẹ máa tọra yín èyí fúnra yín lẹ máa bu iná sí petrol tó máa fi máa jó tó bá wá jó tó bá wá gbọ́wọ́ sí yín ẹ máa sunkún ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe máa gẹṣin lọ ẹ jẹ́ ká ṣe máa gẹṣin lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ the number to call is +447404851234 bímọ mẹ́rin èló ni salary ọkọ ẹ iṣẹ́ wo gan ni wọ́n ṣe èló ló ń gbà lóṣù báwo ló ṣe fẹ́ bọ́ àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tẹ́dẹ̀ máa sanwó lé okay school tọ́kọ bá ní gan kó má gbowó ọmọ school mẹ́rin kò níbi tó ń ṣe lára ìyá mi mo rí pé tí ń pè mí jàre kí ló ṣẹlẹ̀ ẹ má bínú mo wá rí pé bóyá 4580 ní ìgbà tí mo fi wo notification pé bóyá ọ̀dà ìpẹ́ ẹ̀wà mo wá wò pé kó má jẹ́ pé ẹ̀wà online ni mo ń jí stop yín o. mo wà online. Oh my God ẹ má bínú ma. kò sí wàhálà á sọ̀rọ̀ later tí bá ṣe tán. Yes ma yes ma. ṣé kò lè ṣá. All right ma. Abba no kò sí rárá mo kàn fẹ́ kí yín náà ni. All right okay. All right, yeah. Anyway, ma Geshilo, the number to call is +447404851234. Let me pin the number here. Yomi Adedeji, God bless you. The number to call is +4474. Emi o mo ẹ fi mí sílẹ̀. Mo ẹ má máa gba àwọn ọ̀rọ̀ yẹn mi ò fẹ́ máa gbọ́. Hello? Kale. Kale o. O kale ma, o ko bi so to. E kale láti Nigeria. Ọmọ ọdún mélòó ni? Ẹ kálẹ́ sí sáyé 46 years. Iṣẹ́ wo lẹ ń ṣe? Bàbá àgbẹ̀. Bàbá àgbẹ̀. Bẹ́ẹ̀ sá. Ẹ kálẹ́ mà. Ẹ kú ètò mo ń gbádùn yín, à ń gbádùn yín dáadáa. Ẹ ṣé, ẹ kálẹ́. Hello. Mo ń gbọ́ yín. Orúkọ tèmi ni bàbá yìí. Okogbemi ìgbà wo lẹ dóbò kọ pẹ láti Nàìjíríà àti tó ṣù mẹ́ta ẹni tẹ mo ti ja yín dànù ẹ má bínú. Hello àǹtí Yínká Okowande ló pè o. Okowande ọmọ ọdún mélòó ló Okowande? 47 ma. Hello mo ń gbọ́ ìgbà wo ló Okowande dóbò kọ gbẹ̀yìn? àti ilé ní oṣù mẹ́ta ń sìn. ẹni tẹ dó last nǹkan? Ó padà sẹ́kọ̀ọ́ ní unfortunately. Ṣé mo bọ́lá? Máa la o. 47 àbí? Ó yẹ ẹ fún wa ní sound òbò lílá. Ẹ̀yin pípẹ́ má pa mí lẹ́ni o. Tẹ́ bá ń damira ńkọ́ ẹ fún wa ní ringtone pẹ́ ń damira. Okay, sister Kemi. Come on, baby. Kí ló ṣe? Níbo lẹ wà ní London náà? Wolverhampton. Yeah. Ẹ má worry, máa pè yín padà. Àwọn èèyàn náà ń gbọ́ sí. Ní báwọn kan ti fẹ́ pè mí, wọ́n ti fẹ́ pè mí là. Hello, ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o, ṣé obìnrin ló ń sọ̀rọ̀ àbọ́kùnrin? Obìnrin ni mà. Okay. Láti Nàìjíríà. Ẹjọ́ àǹtí Yínká mo fẹ́ ṣe máa gẹ sí lọ́nìí. Mo ní ìdọ̀kùnrin ni mà. Ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀ yìí? Ọmọ 38 years mà. Kí ló dé? Ó ti ẹ̀ dá kírẹ́dìtì ẹ̀ yà tán. Kí ló kẹ̀mí? Kí ló wá kọrin àwa yìí?
Hello. Hello. Àwọn ohun kan wà tí mi ò ní lè tolerate. Tí wọ́n bá ó máa ṣe rí. Hello. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Orúkọ mi ni Òbówándé. Òbówándé. Láti Nàìjíríà. Ọmọ ọdún mélòó ló Òbówándé? Ẹ lọ sọ̀rọ̀ nínú toilet. Inú bathroom lẹ ti ń sọ̀rọ̀. Hello. Hello, mo ń gbọ́ yín. Yeah. I'm just 52 years. 52? Yeah. Okay. Ó dà pé máa wúlò fún mi. 52 years. Òbówándé. Bólẹ̀ bẹ́ẹ̀sì. Based in the north. Níbo ni ní north? Ní Nigeria. Kano. Oh God. Ṣé mo bódó ṣá? Ṣé bá try mi ẹ máa gbà. Àbí mo ti try yìí ni, abẹ́ yóò ni. Hello? Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Mo fẹ́ ṣe marketing lọ ni. Kí lorúkọ ẹni tó ń sọ̀rọ̀ yìí? Simply be lórúkọ mi mà. Simply be. Kí lẹ wí? Simply be. CTV. Simply be. Simply be. Èmi ò gbórúkọ yẹn rí, àwọn olórú àwọn orúkọ yẹn bí ẹ má bínú. Hello? Hello ma. Yeah. Orúkọ mi ni Òbóṣọlá láti Nàìjíríà mà. Ẹ kálẹ́ mà. Òbóṣọlá. Bẹ́ẹ̀ ni mà, mo wà lórí platform yìí mà. Ọmọ ọdún mélòó ló Òbóṣọlá? Mo fẹ́ dára 54 mà. 54. Bẹ́ẹ̀ ni mà. Okay, 54. Òbóṣọlá. Nbo lo Òbóṣọlá wà? Èkó àbíbo? Mo wà ní Nàìjíríà, PH Port Harcourt. Okay. Ìgbà wo lẹ dókò kan gbẹ̀yìn? Ó ti pẹ́ mà. Bí ọdún mélòó? Bí ọdún méjì mà. Irọ́ òbó á ti jí pàtàkì ló dé talẹ́ntàn ṣé bí mi màlẹ́ ń bá sọ̀rọ̀ kí ló ṣe? Mi ò tàn yín mà. Kí ló wá ṣẹlẹ̀? Mi ò tàn yín. Màtí ẹni aṣáà lè máa gbé sórí àtẹ. Ẹni tó doyin last ńkọ́? Àkànjọ pàdé náà ni mà. Ó wá sáré yún yín, ẹ wá sáré gbé súnmọ́ra yín. Bẹ́ẹ̀ ni mà. Ẹ fún mi ní ringtone. Ẹ ló mọ̀ mi ò gbọ́ yín. Ẹ fún mi ní ringtone. Na daddy shi mama na dala da na bi shikara karfi dala karaman na kara wana burata na daddy mama na daddy ki kara mun ina daddy ma na gode. Oya, tó bá wá ńlá òbò yín kan mo gbádùn ringtone yín tó bá ńlá òbò yín fún mi ní ringtone tó bá ńlá òbò yín lọ́wọ́. Màmí ò gbọ́dọ̀ tàn yín, mi ò rírú ẹ̀rí màmí ò gbọ́dọ̀ tàn yín. Wọ́n láyín lóbò rí. Bẹ́ẹ̀ ni mà. Kí ló dé? Mi ò pàdé wọn ni. Ọkọ tẹ́ fẹ́ tẹ́lẹ̀ ńkọ́? Ó ti ṣaláìsí. Ó ga o. Ó yẹ tún fún mi ní ringtone nágódé yẹn. Ẹ gbádùn mi mà. Najin dade si dala si kara mun kara ayaya dadi wana duri tena dadi dala si kara mun karfi nagode Najin dadi akwai dadi akwai madara akwai dada a ciki dala Hello ma. Ẹ ṣé, màá pè yín padà. Ẹ ṣé ma, dúpẹ́ ma, thank you. Hello. Ṣé network mi torí mi rí kẹ́ dá mi lóhùn mọ́ ni? Ṣé bí ẹ ti bá mi sọ̀rọ̀, ẹ lè wà ní North, ní Kano, Òbówándé. Bẹ́ẹ̀ni. Náà. Mo ti kọ sílẹ̀. Okay, ẹ ṣé ma. Hello.
Hello, Sayinka. Yeah. Hello. Yeah. Ebi mo pe le fún court ni network yẹn ni ó dá mà. Okay. Ẹjọ́ mo fẹ́ ṣe máa gẹ̀ẹ́sì lọ́nìí. Mi need permanent relationship. Mo kàn fẹ́ ẹni tó máa dó mi. Mo lákòókò. Kí ló dé tó fi lákòókò? Kókó ni mo ń wá mà. Èmi àtọkọ mi ò jọ símọ́ ni mo dẹ̀ ti bímọ mẹ́ta so. Ọmọ ọdún mélòó lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí? Hello ma. Ọmọ ọdún mélòó lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí? 38 èmi ni mo for the first time tó court. Mo mọ̀ pé ńgbà tọkọ wà gan wa máa sọ fọ́kọ pé kò du ẹ̀dá wa ní ẹ máa fi ṣakọ. Ẹni wo yín o? No, mi di ṣakọ. Àjọ parí school ni. Ní o ti ẹ̀kan mi. Ọ̀tọ̀ kan lọ ni. Ní ọkọ mi. Kí ló porúkọ ẹ náà? Kí ló porúkọ ẹ? Yétúndé lórúkọ ni. Irú àwọn ondérúkọ ń bì ó ti fail kó máa lọ. Okoyetunde màmá bìnrin. Ìgbà wo ló wá dọ̀kan rí gbẹ̀yìn? Ó ti bẹ́ẹ̀ tó 2 months. Àyẹni tó du ẹ ń kọ́? 2 months. Ó wà but young guy ni. So wá lóun ti fẹ́ marry. Ó yá fún mi ní ringtone. Ṣé tó máa ń dùn mí àti tó máa ń lá mi lọ́wọ́ mà? Tó bá ń lá ẹ lọ́wọ́ kọ́kọ́ fún mi ní ringtone wàá mú sórí tó bá ń dùn ẹ. Dárí ti pa mí. Ṣé lílá nìyẹn? Bẹ́ẹ̀ni mà. Ṣé kò ṣe pé o rántí ìgbà tó wà ní ẹbọ tó ló dàbí pé òun gbin ni? Mi ìgbé tó bá ń dùn mọ́ mi ni bó ṣe ń dùn mọ́ mi sí ni mà. Mo ti send message sí yín rí reply tó bá lá mi. Dáre lórúkọ bọ̀bọ́ yẹn ó dẹ̀ lóko tó dáa kan tó bá ń lá mi tó bá ti gbá wọn sí di inú òbò mi. Yomi, thank you. Dáre ti pa mí o. Orí mi o. Ayé mi o. Ó ti ń bọ̀. Mo fẹ́ release yẹn mà. Bọ̀ tó bá ń dó mi mà. Ṣé ń gbọ́ mi mà? Tó bá ń dó mi lọ́wọ́ mà tó ti fokó torókò ẹ̀gùn gan. Èmi náà dẹ̀ lélẹ̀ mo ní ìdán fẹ́rẹ́fẹ́. Tó bá ti ń dó mi tó ti fokó yẹn sí tó ti dé bóyá bíi 5 inches. Torókò ẹ̀ máa tó 7 inches. Tó bá ti fi the first 5 okó ẹ̀ tó 7 inches ogun gan. So tó bá ti fi the first 3 or 4 inches sí. Tó ti wọnú inú mi díẹ̀. Á dàbí pé wọ́n fi ìyẹ́rìn mi létí wọn ní ayé mi ti bàjẹ́. Orí ìyá mi ò. Ayé mi ti bàjẹ́ o. Ayé mi bàjẹ́ mo fẹ́ tọ̀. A máa ṣe mí bí ìgbà tí mo fẹ́ tọ̀. Bọ̀m̀bọ́ tí lè lè máa kàn romi kan tó jáde tó mo ti release yẹn. Èpè tó wá ń ṣe yẹn kò dáa. Torí táìmì yẹn èpè téèyàn bá ń ṣe ò dáa. Tó bá ti wọnú orí mi àti Yínká mi ò lè control mọ́. Á dàbí pé mo wà lágbede méjì ayé àtọ̀run mi ò wà òkè mi ò tiẹ̀ nílé iṣẹ́ ní ẹsẹ̀ mi máa gbọ̀n báyìí. Ẹsẹ̀ mi mọ̀ gbà tó ń jáde lẹ́nu mi mà. Mi lè control ara mi mọ́ rárá nìyẹn. Mi tẹ̀ mọ̀ kan tí mi ń sọ àbí tí n bá ṣe tán pé mo ti máa kàn romi yẹn tó jáde gbà mí bíi milk bíi let's say bíi white something like this. Ṣé kò ló wà? A kàn jáde kan. Bẹ́ẹ̀ ni ajá ni mo wà mọ́. Okay. Ajá. Okay. Ajá ni mo wà mọ́. All right. Okoyetunde. Oh God. Hello, sister mi. Mo kú lẹ́kan. Kí lẹ wá fẹ́? Okógbè mi. Àgbẹ̀. Bàbá àgbẹ̀. Mo kọ́ pé ìwọlé tó lẹ́kọ̀ọ́ sábẹ́ sẹ́yìn. Kí lẹ wá fẹ́? Má gẹ̀ẹ́sì lọ ni. Bóyá ti pè mí wọlé mo dẹ̀ ti mórúkọ yín sílẹ̀. Hello? Ń gbádùn yín jàre. Mo ń gbádùn yín gan, ògbóhùn mi ló ń pè yín. Mo ń gbọ́. Hello, ògbóhùn mi ló ń pè yín. Mo ń gbọ́ yín. Ògbóhùn mi. Kí lẹ fẹ́? Bẹ́ẹ̀ni, èmi náà nídìí máa gẹ̀ẹ́sì lọ ni mo nídìí. Mo mọ̀ yín. Mo mọ̀ yín dáadáa. Mo mọ̀ yín. Ẹ mọ̀ ní dáadáa, ẹ mọ̀ ní mo pè ní láti náà èmi àti discuss tá à ń settle ṣe rántí. Àti wọ́n settle mo pè ní last time tá a ti sọ̀rọ̀ náà. Ẹ ṣọ́pẹ́ ìṣe kìíní yẹn. Last time tẹ́ ẹ tí lọ yẹn padà sọ̀rọ̀ nọ́mà dáadáa. Ẹ bèrè nípa kìíní yẹn mo nínú ìgbé kò ṣe pé mo ní interest mo dẹ̀ sọ orísìn fún yín gbà yẹn. Ok, mo ṣì lórúkọ yín kí ló yé èjì yín náà. 39. Ok.
I'll be 40. Okay. Mo ní number yín saved. Ẹ má worry. All right, ma. All right, ma. Kábíyèsí Olódùmarè. Ó máa tí kò yẹn bá ti pọ̀ jù, ó máa ń wà overwhelming fún mi. Mo ń gbádùn yín. Hello, ma. Hello. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o. Èmi ò ẹ kálẹ́ o. Hello. Hello, ma. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o. Ẹ kú ètò ma. Mo fẹ́ ṣe máa gẹṣin lọ ni ma. Ọmọ ọdún mélòó lẹni? 43. Bólẹ̀ bẹ́ẹ̀sì. 43. Èkó. Okay. Kí lorúkọ yín? Adétọ́lá. Okay. Ẹ padà wá ńjọ́ mi, ẹ mọ rúlù òkè yìí. Ẹ kàn lè wá lẹ́jọ́, ẹ mọ tẹ́ bá mọ rúlù èké, ẹ padà wá ńjọ́ mi. Hello? Hello? Yeah? Hello, ma. Yeah? Ta ló ń sọ̀rọ̀? Ẹ kálẹ́ ma. Oko Elizabeth ló ń sọ̀rọ̀ ma. Ta ló ń sọ̀rọ̀? Okay. Hello. Hello, sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ni. Okay, Kọ̀lóbù ló sọ̀rọ̀. Kí lẹ wí? Kọ̀lóbù ló sọ̀rọ̀. Kí lẹ fẹ́? Mo fẹ́ ṣe kí máa gẹṣin lọ ni. Ẹ̀yin ò ṣe lọ sórí shabarikolo.com. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ẹ̀yin èèyàn. Either you like it or not, shabarikolo.com is the best for you. Because àwọn èèyàn wà ńbẹ̀, wọ́n sì lọ síbẹ̀ lánàá tó ń sọ fún mi tó wá sọ mí kò fẹ́ kó ní tó ń pè lórí line ni. Is the best. Wàá kò máa ṣe fàájì ẹ, kò sẹ́ni tó mọ̀. Okay. Honestly, especially ẹ̀yin báyìí. Ẹ lọ sórí shabarikolo. Ẹ jẹ́ ká fi máa gẹṣin lọ ìka kò fi help àwọn Naija. Fáwọn tó wà ní diaspora. Fáwọn tó wà ní diaspora shabarikolo dá fún wọn. Hello? Hello, ma. Yeah? Hello? Hello, my question. Yeah, mo ń gbádùn yín. Ògbówùmí ló ń pè yín. Ṣé bẹ́ẹ̀ ti pè last time? Ẹ wo ariwo yẹn pọ̀. Mi ò pè. Ariwo yẹn pọ̀ níbi tẹ́ wà. Hello? 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 Hello, Ògbódùn ní ló ń sọ̀rọ̀. Okay. Láti bo? Láti Ogun State. Àwọn tó wà lógun state náà máa gbọ́. Ọmọ ọdún mélòó ló Ògbódùn ni? 34. Kí ló dé kí lọmọ 34 ń ṣe ń bí? Hello, so kí lọmọ 34 ń ṣe ń bí? Hello? Hello? Ó ti ń sú mi. Kíkọ́ yẹn bá ti pọ̀ jù, ó máa ń sọ mi lórí bákanbákan. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra kíní, ẹ wo bíìdì, ẹ lọ sí fadaka.co.uk. Ibẹ̀ lẹ ti lè rí oríṣiríṣi ràṣẹ́rí. Oríṣiríṣi tí mo rà bóyá waist bead o bóyá òun ní fadaka.co.uk. Mo fẹ́ fi sẹ́sẹ̀, ó fẹ́ fi sọ́wọ́ fadaka.co.uk. fadaka.co.uk. Ó wà lórí page mi. Tó bá fẹ́ kó bá ẹ customize ẹ kó forúkọ ẹ sí wọ́n á fi sí. Hello? Hello, ma. Yeah? Hello, ma. Yeah? Òbó Bíọ́dún ló ń sọ̀rọ̀. Láti bo? Láti Èkó.
Ọmọdún mélòó? 43. Okay, yẹn tẹ̀ ṣì better. Ṣé mọ̀ pé màá gẹṣin lọ? Èmi ò fúnyàn lọ́kọ o. Ṣé mọ̀ pé mi ò fúnyàn lọ́kọ? Bẹ́ẹ̀ni. Ǹjọ́ wo lo dókò kan gbẹ̀yìn? Ó ti over 6 months. Kí ló dé? Ẹ ń tẹ́ dóra yín last nǹkan? Ó ti lọ base sí Canada. Òbó kí ló ti pè ná? Òbó Bíọ́dún. Okay. Fún wa ní ringtone. Kí ló dé tó ń ṣe bí? Kí ló dé tí ringtone ẹ ṣe ń dún bí ìgbà tí kíní bá ń dún báyìí? Láì ṣe màálù. Àdínkà ti yàtàrà yín. Àwọn nítorí ẹ máa jẹ́ kọ́kùnrin sá lọ ni, ó kú ọkùnrin ẹ máa rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kò lè sá lọ láíláí, kò lè sá lọ. Ó nìyẹn náà àwọn èèyàn sọ síbà rí títò màálù. No, kò lè sá lọ. Ẹ jẹ́ àgbé mi, hello. Hello, ẹ kálẹ́ Àdìyíká. Ẹ ká o. Ògbó owó bòyá bà ló sọ̀rọ̀. Kí ni? Hello. Hello. Mo ń gbọ́ yín dàrí. Mo ti kọ́ sílẹ̀ 43 years àbí? Àwọn tó bá ti fi irú àwọn hello. Hello. Ẹ jọ̀ọ́ ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀? Ọlọ́run ò ṣeun, wọ́n ti bá mi fún. Sayinka. Ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀? Hello. Ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀? 47. Okay. Nbo ló ń gbé? Èkó, Lagos, Nigeria. Ẹni tí ò bá ti fún mi ní feedback máa gbé ṣépè ni o. Òótọ́ ni mo sọ o. Lagos, Nigeria, Lagos, Nigeria. Ẹni tí ò bá ti fún mi ní feedback máa gbé ṣépè ni. Mo ń dá yín lóhùn sẹ́. Kí lorúkọ ẹni tó ń sọ̀rọ̀ yìí? Janitor. Janitor. Àwọn òun lorú àwọn a ní orúkọ tá à ń lò ń bí. Tó bá ti lorúkọ yẹn máa jẹ́ ìdànù ni. Tó bá ti mọ rúùrù wa lórí ibi omi ìpè Kọ̀sáré gbọ́ pé wọ́n ṣe máa gẹṣin lọ Kọ̀sáré wá fẹ́ wá bá wọn ṣe ni. Òun ṣe ọmọ orí òkè yìí. Àwọn ọmọ orí òkè yìí la fẹ́ ni mo fi ń ṣàánú fún. Hello. Ẹ kálẹ́ o, ṣọ́kùnrin ló sọ̀rọ̀ àbóbìnrin? Ọkùnrin ló sọ̀rọ̀. Kí ló fẹ́? Mo fẹ́ máa jẹ́ sí lọ́yìn. Hello. Hello Àtinúkẹ́. Ẹ kálẹ́ jàre. Kí lorúkọ ẹni tó ń sọ̀rọ̀? Ẹ kálẹ́. Òbówùmí ló ń sọ̀rọ̀. Okay. Mo fẹ́ máa jẹ́ sí lọ́dún. Kí ló ọmọ ọdún mélòó ni ẹni yìí? 50 years. 50? Bẹ́ẹ̀ni. Okay. Ebo lẹ ń gbé? Èkó ni mo wà. Láti Kẹjà. Kí wá lorúkọ yín? Tẹ́ pè náà. Òbówùmí àbí? Òbówùmí. Ẹ fún mi ní ringtone. Ṣé mo bó ńlá? Ṣé máa ń lábò dáadáa? Dáadáa mo lábò dáadáa ṣe lé. Ẹ fún mi lẹ́nu lábò.
Oníṣekúṣe ni máa yìí. Oníṣekúṣe ni yín. Ó dàbọ̀. Ṣẹ́rí ti fà pé à ń ṣe máa gẹṣin lọ. Kò bá jọkùnrin ló bá, kò bá jọbìnrin ló pé tí bá ti rí pé kò ní manners mi ní gbà. Àwọn tó ń pè tán ṣe ààrẹ ṣe máa gẹṣin lọ ni. Ó ṣe lórí ìkànnì yìí. Mi ní gbà. Mo fẹ́ ṣe máa gẹṣin lọ ni, mo fẹ́ gẹṣin lọ ni. Mo máa já ìdànù. Má já ìdànù. Tó bá bá mi, tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀, má já ìdànù. Ìbò ló sọ̀rọ̀ Áfíríkà. Yeah, mo ti gbọ́, mo ti ṣetán pẹ̀lú yín ni. Okay. Yeah. Má já ìdànù tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀, má gẹṣin lọ là ń gbà. Mo wá gba ṣe gẹṣin lọ ni, má já ìdànù. Mi ò pẹ́. Tí bá wo ẹ̀gàn tí bá rí pé ojú ẹ̀ òjòjú ẹ̀ tó ṣe pé kinní sí mi, má já ìdànù. Wọ́n wá fún mi nírú àwọn ohun ọmọ gáréèjì bí báyìí. Yeah. I'm not gonna take that. Hello. Hello, òun mi ló sọ̀rọ̀. Ògbódùn ni èmi mo pè lẹ́ǹkan tó kọ̀ sí. Okay. 34. Mi fẹ́ gba 34 ni. Bẹ́ẹ̀ni. Mi fẹ́ gba 34 ni. Okay. 34 tó yá pé àwọn tó wà níbẹ̀ àwọn 60 50 ni. Ó kàn máa lọ fún ẹni ẹlẹ́ni ní wàhálà. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ẹ jọ̀ọ́ obìnrin ni mo fẹ́, ọkùnrin ti tó gẹ́. Hello. Yeah. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Kókó Ṣọlá ló ń sọ̀rọ̀ láti Èkó. Mo fẹ́ ṣe máa gẹṣin lọ ni. Ọmọ ọdún mélòó ló kó Ṣọlá? 40 years ni mà. Mo kàn ń wáyàn tèmi àti ẹ̀kọ́ jọ máa ṣe eré ni. Okay. Ẹ pè padà níjọ́ mi. Ọlọ́run ò ṣeun. Àwọn ọ̀rọ̀ tí mi fẹ́ máa gbọ́ ni a ti mọ̀ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn, but I don't want you to rub it. Hello? Hello, Aunty Yinka. Ọmọ ọdún mélòó lẹni tó ń sọ̀rọ̀ yìí? 50 years. I'm 50 years. Níbo lẹ bẹ́ẹ̀ sí? Ajah, Lekki. Kí lorúkọ yín? Bọ́lájí. Okay, ẹ pè níjọ́ mi. A ní rule ọ̀tẹ̀ lórí òkè tó o bá ti tẹ̀lé rule yẹn gbàgbé ẹ̀. Hello. Hello. Èmi ò pick Egypt o. Jésù lọ lágbára. Hello. Hello, Aunty Yinka. Yeah. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kú ètò. Ẹ kálẹ́. Oko wù mí ni o. Àmì òbó wù mí. Ọmọ ọdún mélòó ló bó wù mí? 40 years. Ẹ̀rí ó dà pé ń parọ́. Kọ́ yẹn ti pọ̀jù fún mi. Honestly. Ó ti pọ̀jù fún mi, ó ti ń kà mí láyà. Kọ́ yẹn ti ń kà mí láyà. Kọ́ yẹn ti ń kà mí láyà. Hello? Hello? Oh God. Hello? Hello? Ẹjọ́ ta ló ń sọ̀rọ̀? Ogódùndó ni ó ń sọ̀rọ̀ láti Èkó. Ọmọ ọdún mélòó ló kó dùndó? 46 years. 46 years. Yes, ma'am. Yeah. Hello? Mo ń gbọ́.
Mo fẹ́ wà getting lọ́nà. Okay. Hello? Mo ti gbọ́. Ẹ fún mi ní ringtone. Hello? Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o, mi ò fẹ́ ọkùnrin mọ́, you know. Ìyẹn tí máa fẹ́ wá nìyẹn. Mi ò fẹ́ ọkùnrin mọ́. Obìnrin ni mo fẹ́ sìn, mo kàn fẹ́ obìnrin bíi méjì and that's it. Mi ò fẹ́ ọkùnrin mọ́. Ẹ̀yin náà rí pọ́kùnrin pọ̀. Hello? Hello, Auntie Nka, ẹ kálẹ́ mà. Mo lẹ ti ń pè yín Nottingham. Hello? Nottingham lẹ ti ń pè àbí? Northampton, but mo alẹ́ mo à mo alẹ́ Okay, Northampton. Ọmọ ọdún mélòó lẹ́ni yìí? Okofẹ́mi lórúkọ mi. Kí lẹ rí mà? Okofẹ́mi. Yeah. Ọmọ ọdún mélòó? 44. Okay. More. Okay. Ẹ fún mi ní rí, ẹ má worry. Okofẹ́mi 44. Ẹ jẹ́ nǹkan nọ́mbà yẹn sílẹ̀ nù. Máa kọ nọ́mbà yẹn sílẹ̀ sí. Ẹ má worry. Okay. 44 Okofẹ́mi. London. Northampton. Ẹ má worry. Kò tí mo sọ yé mi. Mi ìfẹ́ ọkùnrin mọ́ o, tó bá ti jẹ́ ọkùnrin mi nígbè o. Hello? Hello, ma. Yeah? Hello, ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́. Yes, ma. Òbú Ayọ̀ ló ń sọ̀rọ̀ láti Èkó. Ọmọ ọdún mélòó? Ọmọ 46 years ni ma. Ìgbà wo ló dókòkàn gbẹ̀yìn? Ó ti tọ́dún kan. Kí ló dé ò bá ti jí pàtà? Ọkọ mi ṣe láìsí. Òbú Ayọ̀. Oh my God, àwọn kọ́ọ̀sì kàn já kọ́ọ̀ ni. Oh God. Ẹ tiẹ̀ ní sùúrù fúnra yín gan, ẹ ní sùúrù man. Hello? Hello? Hello, ma. Yeah? Ẹ jọ̀ọ́, mo search ni. Yeah? Ẹ jọ̀ọ́, ẹ bá mi connect mi, bá lẹ fẹ́ rán. Ọmọ ọdún mélòó mo ló ti ń pè yìí? Mo ló ti ń pè yìí? Mo lẹ ti ń pè yìí? Maryland, America. Okay, ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún mélòó? Hello? Ọmọ ọdún mélòó? Not only pé máa decline number yìí, máa block ẹ. 39. 39. Hello? Maryland, àbí? Yes. Maryland, 39 years. Ṣé kò ń ṣe àwọn alákan o? No. Ìgbà wo lódókò kan rí? Mo ò fákọ o. Kí ló dé tẹ máa ń ṣe báyìí? Kí ló dé tẹ fi máa ń pèyàn bẹ́ẹ̀ ni pé kéèyàn kú báyìí? Why tẹ ṣe máa ń pèyàn báyìí?
Hello? Hello, ma. Yeah. Money, ìgbà wo lo dókòkò gbẹ̀yìn? Yeah, 3.5 months. Kí ló dé ọkùnrin yẹn wá ńkọ́? They're not together. But before 6 months last we were together, I could share your come in between. We could only satisfy we could work more together. Kí wá lorúkọ náà? Ṣé mo pa máa ń garnish orúkọ ni omi ní fẹ́ drop ẹ ó yá fún orúkọ. Òbò tó dùn. Òbò tó dùn. Òbò tó dùn. Fún mi ní ringtone. Give it to me, baby. Eh? Come on. Give it to me. Mo gbọ́. Oh, give it to me more. 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 Mo ṣe. Ẹni láti rí bí calls yẹn ṣe wọlé. Ó ti ẹ̀rí pé tó bá ti pọ̀ jù. Mo ní wà active mọ́. Á ti ṣe kinní fún mi. Á ti pọ̀ jù fún mi. Á ti pọ̀. Ó dẹ̀ máa pèèyàn bẹ́ni pé ó máa pààyàn ni. Hello, ma. Mi ò fẹ́ gbé call ọkùnrin mọ́ sà. Ẹ má bínú. Bẹ́ẹ̀ ni. Mi ì fẹ́ gbé call ọkùnrin mọ́. Mi ì gbé call ọkùnrin mọ́, ẹ má bínú. Mi ì gbé call ọkùnrin mọ́, ẹ má bínú. Mi ì gbé call ọkùnrin mọ́, ẹ má bínú. Call obìnrin bóyá in diaspora now. Àwọn tó ń pè mí ní diaspora wọn ò ráyè wọlé. I don't think Kalema. Níbo lẹ́ni tí ń pè mí? Egypt. Èmi ò rí àwọn èèyàn ní Egypt. Mi rí àwọn ọkùnrin ní Egypt. Okay, ma. Ẹni dẹ̀ pretty o. Báwo rí mo save number ẹ̀. Tá bá rí èèyàn tó pè mí fún ẹ máa jẹ́ kó mọ̀. Hello? Hello. Ọba Akim ló sọ̀rọ̀ ma. Láti bo. Láti UK bí ni èmi ni mo send picture mi sí bẹ́ẹ̀ ma. Bẹ́ẹ̀ send obìnrin sí mi. Tí mo nẹ́rẹ́ gbàdé jù bẹ́ẹ̀. Tó ló dàgbà. Tí mo ló dàgbà tí mo send picture mi sí nígbà yẹn. Kí ló ẹ mo sì ní nọ́mbà ẹ má worry. Okay ma, ìjọba ìgbà ní fún àìsàn ma. Ọmọ ọdún mélòó ni ẹ náà? 42 ni ma. Okay, àwọn èèyàn náà ń gbọ́ báyìí. Mo sì ní nọ́mbà ẹ lọ́wọ́. Okay. Okay. Yomi noted. Noted 100%. Hello? Yeah, hello, hi, how you doing? Hello? Hello, yeah? Yeah, I can hear you. Hello, Bóléwà. Bólẹ́ni tí ń pè. Hello, Tinka. Bóló tí ń pè. That's Nigeria. Okay. That's Nigeria. Ọmọ ọdún mélòó lẹni tó ń pè? 51. Jẹ́ nǹkan rọra kọ́lẹ̀, mo ti rí nọ́mbà ẹ̀. $51. Hello? 51 àbí? $51. Hello? Ṣé bí o ní 51? Ẹni 51, yeah, mo ti kọ sílẹ̀. Hello? 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 Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o.
Bukola ló ń sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mo fi pé ohun yẹn lè lọ sókè jù yẹn lọ. Okay, ẹ kálẹ́. Ẹ kálẹ́. Mi ṣe gbọ́ mi báyìí. Mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ sí ni. Okay. Ẹ jọ̀ọ́ ìbí náà máa fẹ́ ṣe máa gẹ̀ẹ́sìn lọ ni. Ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀? 49. Àkílódé tẹ́ fi ń ronú àti sọ èjì yín? 49, mo ti 49. Mo ń gbọ́ mo fẹ́ make sure pé mo kọ nọ́mbà yẹn sílẹ̀ dáadáa ni. 49 years. Yes, please. Okuola. Bó lẹ ń gbé ní London? Sheffield. Okay. Ìgbà wo lẹ dóbò kan gbẹ̀yìn? Last week. Last week, Ini. Thank you for the stars. God bless you. Thank you so much. But yeah, last week Wednesday. Ẹni tẹ́ ẹ dó ń kọ́, kò tí ẹ sí tó kàn mí pẹ̀lú yẹn. Tèmi ní pé kí n mú yín pọ̀, kò sí tó kàn mí. Okay. Ṣé ṣá mọ̀ ẹ máa ń lábò? Bẹ́ẹ̀ni. Okay, ó ti tán. Ẹ dẹ̀ mọ̀ bódó dáadáa, oko yín ṣiṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ni. Ó ti tán. Ẹ dẹ̀ kí n kanra móbò. Bó wá ṣe fẹ́ sí la tí wọ́n ń ṣe. Ó bì pé máa ń kanra móbò nìyẹn o. No. Ó ti tán. Agreement ni. Ó ti tán. Don't worry, it's noted, my darling. Noted. Joe. Ẹ̀yin lè pèyàn pa. Ó ti sú mi. Ó ti sú mi wàláhì. Ó ti sú mi Ọlọ́run. Ó ti sú mi. Ó ti sú mi. Hello? Ó ti sú mi. Hello? Ṣé ń pè wọ́n? Mo ní mi ò gbọ́kùnrin mọ́. Ọkùnrin má pè mí mọ́, obìnrin ni mo fẹ́ ń sìn, mi ìfọ́kùnrin mọ́. Mo mọ̀ káwọn tó ń pè mí wọ́n ń wo show yìí, mi ò fẹ́ ọkùnrin mọ́. Mi ìfọ́kùnrin mọ́. Hello? Hello, ẹ gbóhùn sókè jàre. Mama, ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ ìyá mi. Ma, ẹ̀pọ̀ mi ló ń sọ̀rọ̀ mà. Ta ló ń sọ̀rọ̀? Ẹ̀pọ̀ mi. Gbẹ́pọ̀n mi. Ẹ̀pọ̀ mi, bẹ́ẹ̀ ni. Kí lorúkọ? Gbẹ́pọ̀n mi. Gbé ẹ̀pọ̀ mi mà. Ọmọ ọdún mélòó ni Gbẹ́pọ̀n mi? 56. 56. 56. 36 ma. Ẹ wá ní 36. Gbẹ́pọ̀n mi. Mo wáyà tí ma bá sọ̀rọ̀ ni mà. Ó ti yé mi. Ọ̀rọ̀ náà ni. Ǹjọ́ wo lẹ ti báyàn kọ sọ̀rọ̀ gbẹ̀yìn? 2 months ago. 2 months ago. Kí ló wá dé tẹ́ wá sọ̀rọ̀ mọ́ṣẹ́ ẹja ni? Travel yẹn, ó travel lọ sí Nàìjíríà pa. Ó yẹ fún mi ní ringtone. Ó wẹ̀ ní kí fún yín ma. Ṣé lọ inú London lẹ wà bí outside London ló wà? Inú London. Okay. Okay, ó yá fún mi ní ringtone. Ringtone tó bá ń lábò ẹ àti tí wọ́n bá ń dó ẹ. Did you give it to me? Ṣé tó bá ń lábò ẹ nìyẹn tó bá wá ń dó ẹ ńkọ́?
Fáńdó mi mà. Ó fún yín nìyẹn mà. Ó fún mi nìyẹn. Ẹ̀yìn. Irọ́ ò lè fún mi o. Ó máa sọ ni o, má fún mi o. Ṣé máa fún mi? Tó bá ńlá mi. Mo fẹ́ fún yín sí mà. Okay. Bá ńlá gbogbo bẹ́ẹ̀ dáadáa bíbí. Ìdúró sí. Bó ṣe ńlá mi nìyẹn mà. Ẹ̀ tó bá wá ń dún ẹ ńkọ́. Àwọn kan sọ pé gbẹ́pọ̀n mi has failed. O ní fail o. Ó yá. Impress àwọn èèyàn. Bó ṣe ń dùn mí. Really give it for me. Máa ń dùn mí nìyẹn mà. Gbẹ́pọ̀n mi 36 years. Okay. Ẹni mà. Jẹ́ kí n pe ẹni. Ó ti sú mi. Hello? 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 Àwọn èèyàn wà ní London, wọ́n dẹ̀ tún máa pèèyàn lórí WhatsApp. Why can't you call me direct? You are in London for crying out loud. Hello? Hello, ma, mo like gbẹ́pọ̀n mi yẹn, ma. Gbẹ́pọ̀n mi? Okay, má bẹ́ẹ̀ fi síbẹ̀. Bẹ́ẹ̀ni, ma, mo like ẹ̀. Ohun tó ò tí rí tó ti ń like. Mo like ẹ̀. Àti ìkàwé ti pẹ́ tí mo ti ń bí pé yín. Mo send picture mi sí ẹjọ́. Okay. All right. Ma get back here. Ma get back here. Okay, ma. Yeah. Mi ò fẹ́ pọkùnrin, mi ò fọkùnrin mọ́. I'm not taking men. I don't want to take any call from men again. Okay, ma. Sorry, ma. Okay, mo ti mọ ẹni. Mi fẹ́ ọkùnrin mọ́. Ọkùnrin ti pọ̀ ńlẹ̀. Àfọkùnrin tó bá jẹ́ in diaspora tí ò ní jẹ́ Nàìjíríà. Ọkùnrin ti pọ̀ ńlẹ̀, obìnrin wà náà ńlẹ̀. Káwọn yẹn sì lọ́nà, mo fẹ́ ṣe nǹkan tó máa bother mi. Hello? Hello, aunty. Ìyá mi. Ẹ kálẹ́ mà. Ṣàlàáfíà ni. A dúpẹ́ mà. Aunty mi ẹ gbàgbé mi. Irọ́ mi ò gbàgbé o. Mo ti ríyàn kan tó jẹ́ 49 tó wà ní Sheffield. Ṣé ó dáa fún ẹ? Okay, ma. Okay, ma. After the show. Okay. Thank you, aunty. Yeah. Thank you. Ẹ̀yin náà mọ̀ pé ńgbà tí mo ṣí show yìí àwọn Naija ni mo kọ́kọ́ dá ẹ jẹ́ káwọn diaspora náà pè díẹ̀ kí n gbé kọ̀ wọn díẹ̀ wọ́n ti ń try láti pè mí wọn ò get through sí mi. Hello? Hello? Mi ìfẹ́ obìnrin mọ́ mi ìfọ́kùnrin mọ́ sà àbí ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀ yìí? 41. Níbo lẹ ń gbé? Ashford. Ashford. Yeah. Kí lorúkọ yín? Owodundo. Okay. Jẹ́ kí n pe ẹni tí mò ń pè yìí. Hello?
Yes, ma. Ẹ kalẹ́ mà. Níbo lẹ ti ń pè yín ná? Canada. Bẹ́ẹ̀ ni mà. Àwọn ará Canada wọn ò ní gbọ́n sìn. Tí n bá ti ṣe tán náà máa disturb mi. Ẹ bá wa wéyàn Canada. Ẹ̀yin tẹ́ wà ní tẹ́ jẹ́ ará Canada. Ẹ máa fẹ́ tí ara yín gbọ́n sìn. Canada, níbo ni ní Canada? Kí lẹ wí? Ontario. Ontario. Kí lorúkọ yín náà? Agbókókẹ́ ni mà. Agbókókẹ́. Mo like orúkọ yẹn. Bẹ́ẹ̀ ni mà. Agbókókẹ́. Ọmọ ọdún mélòó la Agbókókẹ́? Mo máa ṣe 43 ní October. 46. 3. So that means you are 42. Ẹ̀yin tẹ́ wà lábúrò tẹ̀tẹ̀ kẹ́ kú mọ̀ pé tí ẹ bá ti pé bó bá kujọ́ kan 42 ṣì ní. Ìgbà wo lẹ dókò kọ gbẹ̀yìn? Ó ti pẹ́ o, sísá Yínká. Ó ti tádùn. Ìdókò ọ̀fọ̀. Oh my God. Wọ́n tẹ̀ ti já ènìyàn ṣá. Hello? Hello, godmother. Kí ló ṣẹlẹ̀? Èmi náà fẹ́ máa gẹ́ṣin lọ ní o. Okay. Ẹ pè mí padà. Ẹ jẹ́ n sáré jẹ́ni tí mò ń dá lóhùn. Ohun yẹn ò tiẹ̀ lè ga ohun yẹn gan ò lè gún kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́dọ̀ mi. Hello? Hello, màmá ń gbọ́ yín mà. Mò ń gbọ́. Hello, màmá ayé mà. Yeah, 42. Ẹ fún mi ní ringtone. Thank you for the stars. God bless you. Ẹ fún mi ní ringtone. Okay, ṣé tó bá ń la. Tó bá ń la yín. Tó bá ń la yín. Okay. Oh, baby. Oh, you're so sweet, baby. Oh, my God. Fuck me hard, baby. Oh, goodness. Go deeper. Oh, God. You're so sweet, baby. Oh, my goodness. You're turning me crazy. Tọ́mọ wá ń do yín kọ́. Go deeper, baby. Tọ́mọ ń do yín kọ́. Oh, God. I guess this person is coming from Canada. Hello? Hello, Sister Yinka. Yeah? Yeah. Tóbi Jògbòdò ló ń sọ̀rọ̀ láti Houston, Texas. Okay. Ìyájọ́ ọmọ tó pẹ́ láti Maryland ni ẹmu ní trade ní ẹ̀bàjẹ́ 100. Èèyàn kan ti take it on board. Okay, kò ní bàjẹ́ ìyá mi. Àti máa pè ní sẹ́gbọ́. Ó wà nílẹ̀ ìdìbò ọmọ ọdún kan náà ní wàhálà fíkà rẹ̀. Okay. All right, ma. Hello? Hello, sister. Ma. So, Ontario, let's wà ní Canada, and you're 42 years. Yes, ma. Okay, I'll come back to you. Am I worried? Okay, ma. Yeah. Thank you, ma. Yes, ma. Mono. Yeah, man can call from Canada, especially if you are from Ontario. I have a woman near Ontario, near Canada. Yes, she can call. Winnipeg. Báwo ló ṣe jìnnà sí? Jẹ́ kí n béèrè lọ́wọ́ wọn. Ẹ mọ̀ pé mo ti fún ẹ̀yin tẹ́ wà ní Naija ní time tó. Ẹ jẹ́ kí n gbé diaspora. Hello? Hello, Aunty Yinka. Yeah? Ṣìkẹ́ Òbò ló ń sọ̀rọ̀ o. Ọmọ ọdún mélòó ni Ṣìkẹ́ Òbò? 39. Ẹ pè padà later. We are next program. Hello? Yeah, hello, ẹ kálẹ́ Aunty Yinka. Ẹ kálẹ́ o. Adùn àti Oko ló ń sọ̀rọ̀. Adùn àti Oko òun ló ń sọ̀rọ̀. Adùn àti ọmọ ọdún mélòó ni? Ọmọ 47 years. Mo rí pé Spain lẹ ti ń pè. Àwọn obìnrin tó bá pè ní Spain ni mo máa lè link yín mọ̀, but I will write it down. Okay, kò sí wàhálà mà, ẹ ṣé mà. Adùn àtoko. Ẹ lè fọ́mọ láti Naija ni. Ìyàwó wà ní far distance, nǹkan tó fà á nìyẹn mà. Èmi ò béèrè yẹn lọ́wọ́ yín o. Too much information ni o. Okay, mo gbọ́ yín mà. 47 years. Fúnra yín ẹ ti kó kùtà bára yín. Àfàìmọ̀. Lẹ bá máa ríyàn pẹ̀lú nǹkan tẹ́ rọra sọ wẹ́rẹ́ yẹn. Mi ìbéèrè question lọ́wọ́ yín.
Okay, ẹ ṣé mà. Let me see where this person is calling from. Oh, this person is calling from. Why are you calling me from? Why are you calling me on WhatsApp? Hello, ma. Why te ṣe ń pè mí lórí WhatsApp? Ṣebí London lẹ ti ń pè. Ẹ ṣe pè direct. Àbí ẹ lo fake number ni? No, fake number yẹn náà ni. So kí ló tẹ́ fi pè mí direct? Why calling me on WhatsApp? Okay, mo ń wo pé yìí tó máa lọ dáadáa ni. Okay. Ọmọ ọdún mélòó lẹni tó ń sọ̀rọ̀ yìí? 42 ni. Kí lorúkọ ẹni yìí? 42. Suntioko. 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 42 ń bọ́lẹ̀ wà ní London. Suntioko, Nottingham. 42 years. Nottingham. Okay. Amaren tó máa pè wọlé, tó máa lóun fẹ́. Ẹ fún mi ní ringtone. Mo ti send the picture. Oh my goodness. Oh, please, I'm coming. Oh, Emma, they're beautiful. Oh, baby. Oh my goodness. Please. Oh my goodness. Okay. Please. Get there. Oh my goodness. Please, I'm coming. Okay. Suntoko 42. Emma, they're beautiful. Àwọn tó máa ń like and tó máa ń look be proper. Tó máa ń look be proper woman. Proper house woman. Wọ́n máa like irú èèyàn bẹ́ẹ̀. Hello? Hello, Aunty Yinka. Ṣìkẹ́ òbò ló ń pè o. Madam tó wà ní Nottingham yẹn jọ ẹ jẹ́ kí n máa ẹ jẹ́ káwa méjèèjì lẹ̀ pọ̀. Ṣé bí for 39 lẹ́yìn? 39 ni mí. Tí o máa wá gba 39 ni. Ó dàbí proper woman. Proper woman tó deserve ẹni tó wà proper tó jẹ́ proper man bó ṣe rí nìyẹn. Kò dàbí ọmọ no eléyìí ó dàbí kò dàbí ọmọ OPP. Ó dàbí àwọn you know this proper woman àwọn homely woman bó ṣe rí nìyẹn. Kò ń ṣe. Nǹkan tí mi fẹ́ nìyẹn náà mo lè máa ṣe dáadáa fún o. Màá dẹ̀ ṣe dáadáa fún yín náà màá sún lọ́kùn yín. Ẹ jẹ́ kí n máa jẹ̀ṣẹ́ o. Bẹ́ẹ̀ ṣe sọ pé ó fún ẹ̀mí náà fẹ́ mọ obìnrin tó fà. No, èmi ò fẹ́. Dó bó tiẹ̀ ṣe jẹ́ pé máa gẹṣin lọ mi ìfẹ́ tó máa fẹ́ jẹṣẹ́ ẹ̀ tádẹ̀ máa fi wọ́n pé mo fẹ́ gbẹṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn mi ìfẹ́ bẹ́ẹ̀. No. Ẹn tí mo lè fún lóde yìí. Ẹn tí mo lè fún ló wọlé yìí. Hello. Ọmọ ọdún mélòó ni ẹ ná? Hello. Ọmọ ọdún mélòó ni yín ná? 51. 51. Mo ti rẹ́ni tí mo máa fún yín. Àbò ó jìnnà Northampton ló ń gbé o. Kò sí problem. Okay, mo ti rẹ́ni tí máa fún yín. Oko mi ló kàn. Mo ti rẹ́ni tí máa fún yín. Ẹ ṣeun o. Ẹ má worry, mo ti rẹ́ni tí máa fún yín. Okay. I'll sọ̀rọ̀ after the show. Hello? Ẹni 39 mo ti rẹ́ni tí mo máa fún ẹni yẹn. Kò ń ṣe èwo, kò ń ṣe oní 39 yẹn. Ẹ jọ̀ọ́. Èyí tí mo ṣe tó oníyàn ṣeun lọ́bẹ̀ ṣeun. Ẹ̀yin tẹ́ jẹ́ náà ẹ ṣe. Mi ìgbé kọ̀ọ̀kọ̀kọ̀ mọ́. Ẹ rí pé ó tiẹ̀ ti ń rẹ̀ mí. Ó ti ń sú mi. Ó ti ń sú mi. Torí after show yìí sì ó sì máa láwọn tí mo máa ní tí mo máa exchange contact láàrin wọn lálẹ́ yìí. Hello? Hello? Ṣeré. Ẹ pa ẹ lè gbọ́ méjèèjì papọ̀. Ẹ ń fẹ́ máa gbọ́ mi. Ẹ fẹ́ sọ̀rọ̀.
ẹ jẹ́ kí n máa lọ wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù fún mi ó ti fẹ́ máa bọ́ sí kanra dé sí mo ti fẹ́ máa kanra. níbo ni bọ̀bọ́ yìí wà ìlú wo lẹ wà náà. Hello ma. ìlú wo lẹ wà. Ontario, Canada. ok ṣe ọmọdún mélòó ni. ọmọdún mélòó lẹni tó sọ̀rọ̀ yìí. 45. ok mo lè líǹkì mọ́ ọmọ 42 yẹn àbí. Okay ma. Yeah. Ma appreciate ma. Okay, after the show. Ẹni yìí ti pẹ́ lọ́wọ́ mi díẹ̀ o. Ẹni yìí ti pẹ́ lọ́wọ́ mi díẹ̀ àbí. Kílẹ̀ ma. Ẹni yìí ti pẹ́ lọ́wọ́ mi díẹ̀. Ṣé torí ẹni tó pè láti Ontario yẹn lẹ ṣe pè àbí? Oh God. Olúwa gbókó mi. Hello? Hello ma. Mo ń ṣe torí ẹni tó wà láti Ontario, Canada yẹn. Kò sí wàhálà, màá link yín together. Má worry. Tí bá ṣe kúrò lórí show yìí láàrin 5-10 minutes fóònù mi á ṣì máa ring. Olúwa gbókó mi. Ṣé bí o pè mí ni? Mo fẹ́ pè yín ni pé ṣé mo lè jọ iṣẹ́ yẹn ni. Kí ló ṣẹlẹ̀? Èmi gan mo ní ìdí máa gẹ́ sí lọ́yìn. Ẹni tó bá máa gbé ìwọ tó gbàgbé pátá sínú mọ́tò. Ìwọ tó báàdì tó gbàgbé pátá sínú mọ́tò. Ẹ máa wọ̀rẹ́ mo ti change. Ọmọ ọdún mélòó lẹ tó sọ̀rọ̀ yìí. 31. Olúwa gbókó mi ọkùnrin tó bá bọ́ sọ́wọ́ ẹ̀ wá pa. Ìwọ tó gbàgbé pátá sínú mọ́tò. Ìwọ tó ẹ pé ó máa wẹ̀ ẹ́ lọ sínú gbó lórí mọ́tò. Nínú hold up. Mo àti yíká mo fẹ́ dókó àlùjọ náà ni ẹ máa wò sí. Ó fẹ́ dókó àlùjọ náà. Ta ló níṣẹ́ ní ọ̀tọ̀ lọ́wọ́ yìí? Ta ló wá fẹ́ dóbò àlùjọ náà báyìí o? Ẹ bá mi wá. Àwọn sàǹgbà àwọn tó wà láti Canada wá ta ẹjọ́ lọ́dọ̀ lè rí wá o. Okay. Mo mọ̀ pa for 31. Ẹni tó bá lókòore lábẹ́ ni kó pè fún o. Tó ti yẹn tó lóko ó bá àǹfààní. Ló bá ti lókòore lábẹ́ má wulẹ̀ pé jókòó ara ẹ̀ jẹ́ òfin Olúwa gbókó mi lẹ́ o. Ó tó bá ti gbá orí ẹ̀ báyìí ṣan gbẹ̀ báyìí máa rí. Ló bá ti tí ó kó ẹ̀ ò bá ti tó stage yẹn má pè o. Kò sí problem ẹ ṣe gan. Má worry. Ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ ṣé gan. Ẹ jẹ́ kí n lọ deal pẹ̀lú àwọn èyí tó wà lọ́wọ́ mi ó ti pọ̀ díẹ̀ especially àwọn tó wà in diaspora àwọn kan tí wà lọ́wọ́ mi ti pẹ́ tí jẹ́ pé léni ni máa yanjú wọn. Ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ. Mi ì fẹ́ gbé kọ́ kankan mọ́. Mo rí pé àwọn èèyàn ṣì ń pè mí gan. Mi ì fẹ́ gbé kọ́ kankan mọ́. Ẹ jẹ́ kí n máa lọ. Please call me. Call you today for what? Call you today for what? Now, ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun ẹ̀yin tẹ́ jẹ́ náà ẹ ṣé o. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ra ilẹ̀ lọ́wọ́ Danabit à ń pò nǹkan kan pọ̀ lọ́wọ́ ní Ẹ̀pẹ́ ó máa dé láìpẹ́ nítorí ẹ̀lẹ́ṣẹ́ rí mi tí mi ò polówó ilẹ̀ wọn lẹ́nujọ́ mẹ́ta torí wọ́n ń pò nǹkan kan pọ̀ ní Ẹ̀pẹ́ ẹ máa tọ́jú owó yín lẹ̀. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra irú ilẹ̀kẹ̀ tí mo wọ̀ yìí fadaka.co.uk níbẹ̀ lẹ ti máa ríra fadaka.co.uk tẹ́ bá fẹ́ kọ́ customize kọ́ forúkọ yín sí wọ́n lè forúkọ yín sí bọ́n ṣe bá mi ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rà. Ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ àtúpàdé láyé àti àlàáfíà probably on Thursday ní agbára Ọlọ́run níjọ́ Thursday àpàdé fún àkọ́tún ètò àti fún àkọ́tún nípe ní máa GESHINLỌ àpè àtúmọ̀ àtúwórúkọ míì tí máa fẹ́ mọ̀ pé ó pọ̀ nílẹ̀ yányányán
so ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ ẹ má sábà pè mí ẹ jọ̀ọ́ ó ti rẹ̀ mí already tẹ́ bá tún pè mí sí ara máa kan mí mo lè lọ sound very saucy mo lè sound very rude mo mọ̀ pé a lot of people ẹ mọ̀ pé ti wà used to me now pé the fact tí bá ṣe kò mí pé bóyá bẹ́ẹ̀ náà ni mo ṣe ń bínú tó ẹ bá yá máa bínú ara mi á tún wálẹ̀ but mi ò like kíyàn máa stress mi mo máa fẹ́ kíyàn abide by the rules tá bá ti sọ pé nǹkan báyìí mo máa fẹ́ kíyàn listen kíyàn dey take to instructions ẹ má máa push me ẹ má máa wind me up ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run please ẹ má máa wind me up now I'm going and I don't want anyone to call me because I'm tired already I have other things I'm gonna do kí n tó bẹ̀rẹ̀ sí ní máa pe àwọn èèyàn kan tí mo ti mọ̀ pé yes they are gonna be for each other but please allow me to breathe it's not good for me now I have spent like 3 hours on this show after the show we got to demand to wake up me sílẹ̀ kẹ́ jẹ́ kí n sinmi so until I come your way again tomorrow or Wednesday Thursday ó dàárọ̀.